kí gbogbo ọmọ kóòtù òjèrè jákèjádò àgbáláyé mo kẹ́yìn olólùfẹ́ mi a kú dédé àsìkò yìí o ẹ̀yin yẹn wá bó tún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ náà ni mo tún mú wá fún yín o wípé kẹ́tù jẹ́ kájọ wò ó kẹ́yìn náà bá wa ṣíà ẹ̀ fún àwọn èèyàn wa nílé láti tún jẹ́ kọ́ mọ̀ pé bó tún ṣe ń lọ rèé o ẹ̀yin ènìyàn wa àwọn ará ìlú Ìlọrin ni o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ń dúnkokò mọ́ Tani Ọlọ́run wọ́n ní wọ́n fẹ́ tú arákùnrin yìí gbé o ta lọ́lọ́run náà ló jẹ́ ká mọ̀ o nítorí pé òun ló jáde tó tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ sílẹ̀ àti gbogbo nǹkan tójú rẹ̀ rí léléyìí tí wọ́n gbé kó tó di pé wọ́n gbé lẹ̀ bí wọ́n ṣe tọ́ṣọ ẹ̀ tí wọ́n lù ú tí wọ́n fìyà jẹ tí wọ́n ń tẹ́tì ẹ̀ pé dandan ó gbọ́dọ̀ gba ẹ̀sìn ṣẹ̀ríà wọn bó gbọ́dọ̀ gbàgbọ́ o bàbá yìí ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé a ò gbọ́ gan nígbà tí wọ́n fi í lẹ̀ ó máa ń sọ tó bá ti ń ṣètò pé òun máa mú lẹ́sẹlẹ́sẹ ni pé torí pé ohun tójú òun rí ní prison tó fòun sí pẹ̀lú àwọn àgbà Fúlàní nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n pera wọn láàfáà pé ohun tó fojú òun rí ló ń lọ yẹn o ta lọ́lọ́run ti wá jáde ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ilẹ̀kùn o kódà series 1 series 2 series 3 ló fi ṣe ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa mo bá yín jọ pọ̀ sójú kan o ká tún lè jọ kẹ́gbàǹjarè sí àwọn tó yẹ ká ké sí ní pàtàkì àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ kóòtù òjìrè pé wọn ò gbọ́dọ̀ fojú bọ̀rọ̀ wu ọ̀rọ̀ tí ta lọ́lọ́run sọ nínú fídíò yìí o pé wọ́n tún dúnkokò bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé wọ́n tún fẹ́ tú òun gbé ẹ̀yin èèyàn wa ẹja farabalẹ̀ ẹja gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ kẹja gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin sí ta lọ́lọ́run láwọn eléyìí tá a fi ti gbọ́ tẹ́lẹ̀ ẹ farabalẹ̀ ẹ wo fídíò yìí o tí mo mú wá fún yín kẹ́yìn náà tún lè mọ bó ṣe ń lọ tí wọ́n bá tún ní wọ́n gbé ta lọ́lọ́run lónìí kẹ́ ẹ lè gbọ́ wípé ta lọ́lọ́run sọ tá a dẹ̀ mọ̀ wípé bàbá mẹ́tàlá wọn ò tó bẹ́ẹ̀ kí tí ẹ ṣe léyìí táṣìírí wọn ti tú yìí tá a ti mọ̀ pé àwọn ọmọ Madam Fodio àwọn ló ń da ilẹ̀ Yorùbá láàmú látàrí ẹ̀sìn ṣẹ̀ríà àti gbogbo nǹkan tí wọ́n fi ń ni ara wọn lára láì ṣe àwa ẹ̀yin èèyàn mi ẹja gbọ́ nǹkan tí ta lọ́lọ́run sọ nínú àwọn fídíò ẹ̀ tí mo mú wá fún yín yìí ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé pé nígbà tó gbé ta lọ́lọ́run èmi àrólé mo ṣètò mi ò ṣètò máa ṣètò tó márùn sí mẹ́fà lórí pé ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ ẹ fi ilẹ̀ ọmọ kóòtù òjìrè ní í ṣe ẹ̀yin èèyàn mi mo mọ̀ pé wọn ò ní tùgbé ná àpárá ni wọ́n ń dá wọ́n ń ṣàwàdà ni ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ ẹ já jọ wo fídíò yìí. Wọ́n lù mí prison tààlọ́ mo jìyà prison o wọ́n so mí sáà ní báyìí láwọn wọ́dà wọ́n so mí lọ́wọ́ wọ́n so mí lẹ́sẹ̀ wọ́n sì jù mí sáàárín wọ́n sì gbá mi lójú tí kò bá gbá mi lójú báyìí tí mo jí burú báyìí wọ́n sákù mi ni mo fipá búra wọ́n lù mí débi pé obìnrin tó wà ní àwọn wọ́dà yẹn ó sì sunkún. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dollar, subscribe sharp sharp. Ẹ bá rántí kéèsì mi kan ṣẹlẹ̀ tí wọ́n fi wá gbé mi láti Ìbàdàn tẹ́ fi wá jí mi gbé lọ Ìlọrin. Nígbà tí mo dé mo ti rò pé ìgbà tọ́lọ́run ti dáyàn láre kí la tún fẹ́ mọ tú àṣírí wọn fún. Mo ti rò pé ọ̀rọ̀ náà kí n gbé sínú wípé Olódùmarè ti dá mi láre. Ṣùgbọ́n ìdí tí ìfi ní gbọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ náà jáde ní láti pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kan tún jáde wọ́n pèrè àwọn lógo Ìlọrin wọ́n tún wá gbọ́rọ̀ jáde wọ́n gbọ́rọ̀ kalẹ̀ wípé 27 charges làwọn ti gbé ti ta lọ́lọ́run lọ́rùn àwọn ó sì lọ gbé láìpẹ́ ṣùgbọ́n àwọn fẹ́ kí n lọ wípé torí pé awíkó tó dání àgbà ìjàkadì ni. Ìdí tí wọ́n fẹ́ tàṣírí náà bóde ní torí series 1 lélẹ́yìí máa ṣe series by series ni bó ti ní 2 ṣùgbọ́n dájúdájú ní tó fi lè mú àwọn ògo Ìlọrin dìde wípé àwọn tó fẹ́ tún gbé dájúdájú ní tí wọ́n ṣeun mo ò mọ̀ láìda mo ò mọ̀ tí wọ́n ṣe láìda mo ò rí bí in tó lè dàlúrú mo ò rí bí in tó lè mẹ́mu lọ mo ò rí bí in tó lè fọ́ ìfẹ́ ìlú sí wẹ́wẹ́ ṣe kémi ti pinnu lọ́kàn mi tẹ́lẹ̀ pé Ọlọ́run ti dá mi láre ẹni tó lọ́ bá ti dá láre tún jà
ṣùgbọ́n àwọn ìgbà tó ti wá mẹ́nu ṣe lé pé àwọn òtútù ta lọ́lọ́run gbé máa rò pé ṣé pé tẹ́ ẹ ṣe ẹ rò pé tó tọ́ ni tó ní wọ́n ti dá wọn bẹ́ẹ̀ ni pé nígbà tí wọ́n ti bí àwọn wọ́n bẹ̀ wá ní adẹ̀gbẹ́ bẹ́ẹ̀ èyí pé yín táwọn ṣe tọ́ á pé tó tọ́ ni lẹ ṣe sẹ́yìn lẹ́ẹ̀tún mọ́ sọ fáwọn èèyàn pé ẹni kó bẹ̀bẹ̀ á fi ilẹ̀ á pé tòótọ́ bẹ́ẹ̀ sí pé ta lọ́lọ́run tọ́ tẹ́ ẹ wá jí mi gbé Ìbàdàn táyé pé tòótọ́ bẹ́ẹ̀ sí gbé mi ń tọ́ ṣé ǹjẹ́ yín lẹ́ẹ̀tún àwọn sọ pé ẹ sáà ní kó bẹ̀bẹ̀ ká fi ilẹ̀ ẹ̀yin náà ti rí pé tẹ́ ẹ sí òótọ́ lójú ara yín nìsín á fẹ́ kí gbogbo ayé mọ rí bí ẹni pé ẹ ṣàánú ta lọ́lọ́run lẹ sì gbé ta lọ́lọ́run lẹ̀ ǹjẹ́ kí wàá lè wá gbé ta lọ́lọ́run fún gan tẹ́lẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé ẹ ṣàánú ẹ tẹ́ nǹkan fẹ́ ṣàánú ẹ fẹ́ filẹ̀ ẹ wá lọ gbé ǹjẹ́ kí lẹ wá gbé ta lọ́lọ́run fún. gbogbo ògbé tẹ́ ẹ wá gbé ta lọ́lọ́run ẹ wá gbé ta lọ́lọ́run lọ́nà tí ó tọ́ ẹ sáyé pé mi ti bẹ̀rẹ̀ sórí ìjọba ẹ̀ ká kọ́ fi àwọn nǹkan kan yí àwọn èèyàn tó ráwọn náà ẹ̀yin náà mọ̀ gbọ́ ẹ̀yin tẹ́ wá jí mi gbé lọ Ìbàdàn tẹ́ sùn mí gúgúdú lọ lọ́rin ẹ̀yin náà mọ̀ gbọ́ ẹ ká kó fáwọn kan lélẹ̀ ǹjẹ́ ẹ pè mí sí tọlọ́pàá ẹ invite mi mo ní ìwà ẹ mọ̀ èmi rò pé kéèyàn tó dé kọ́ lọ gbéyàn èyí ọ̀kọ́ péyàn pé lẹ́ni báyìí lágbẹ́jẹ́ báyìí a fẹ́ rí ọ ní àgọ́ wa olóró wa o nígbà tí bàbá tó wá ló yẹ kẹ́ kó sọ pé ẹja lọ arrest ẹ̀ téèyàn bá tún wá fẹ́ arrest èèyàn ǹjẹ́ bó ṣe mọ́ arrest èèyàn lẹ́sẹ̀ arrest mi yẹn ẹyẹ torí gbogbo ń tẹ́ ẹ ṣe tẹ́ tún lè jáde pé ẹ tún fẹ́ tún yàn gbé ẹ rí láìdá ẹ rí ayín lẹ́ni àìdá ẹ rí ayín bí lẹ́ni àìjírí ibi tẹ́mi ti mọ̀ pé àwọn kìnnìún ìwòrán lẹ́ni àìjírí mi ìwòrán lẹ́ni àìdá ni pé níjọ́ tá a padà lọ́rọ̀ lọ́rin sọ pé ẹnì kan mo wá bẹ̀bẹ̀ tá a dé bẹ̀ ọ̀rọ̀ sì padà dé bẹ̀ ni ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ ìdí táwọn títọ́ ẹ káwọn fi mọ̀ pé ní àìdá ni wọ́n tí wọ́n fẹ́ parí ọ̀rọ̀ táwọn babaláwo dìde àwọn bàbá mi dáadáa láti Ìbàdàn ojú òní tí ẹ̀yin babaláwo kárakára àgbàlá ayé àwọn bàbá mi wá sọ wípé àwọn òṣèṣe bẹ́ẹ̀ sì mọ́ bú wa ó yẹ paná adébọrẹ́ bẹ́ẹ̀ sì mọ́ sọ̀rọ̀ ó mọ́ ń dùn àwa náà ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ fẹ́ kálàáfíà òjọba ẹ mọ́ bu àwọn òṣèṣe pé ká paná adébọrẹ́ mọ́ ẹ mọ́ bu wa mọ́ àpẹẹrẹ pọ́ńdù àwọn òṣèṣe ta Ọlọ́run fi dìde ló fi ń sọ̀rọ̀ bí bàbá oríláwà ni bàbá òkúta gidi àfa òkúta gidi mọ́ ìdìde ńjọ́ náà nu wọ́n sọ pé irọ́ o Kùránì àwọn ló ní kí àwọn ọlọ́pàá ní ẹdẹ́bọdẹ́ ló ní káwọn mọ̀ tapà wá ẹlẹ́bọ wípé èyí tẹ́ ẹ sọ pé ká mọ̀ búra wa o àwa mùsùlùmí o àwọn ò mọ̀ bú ẹ̀yin ṣẹ̀ṣe á mọ̀ pé ẹlẹ́bọ ni torí Kùránì àwọn ló sọ pé káwọn mọ̀ pé ẹlẹ́bọ ìjọ mo ti mọ̀ pé ní táwọn kìíní yìí ṣe wọn mọ̀ láìda á pè mọ̀ láìda ni aláàfẹ́ gbégbé ìfẹ́ afẹ́ gbégbé àlàáfíà ẹ̀yin tí wọ́n sọ wípé Kùránì ẹ̀yin o àtàdí tí ló ní kí ẹ mọ̀ ìpàdé ẹlẹ́bọ kẹ́ ẹ mọ̀ bú wa táwa ni wọ́n bú tí ò ní bú wọn padà táwọn bú bàbá rẹ̀ tí ò ní bú bàbá tí wọ́n padà ẹ̀yin lọ nípa ẹ̀yin nípa ká bá wọnú gbẹ̀ngànràn gangan torí sírísì wà lélẹ̀ ọ̀rọ̀ tí a pé tí má ní bẹ̀rẹ̀ ilé sọ́tán lónìí ni ní ọdún 2023 August ìjọba fún wa ní August 2023 ká máa fi ṣe àyájọ́ August 20 pé ká máa fi ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé káàkiri gbogbo ìlú àwa ń ṣètò pé a fẹ́ lọ sọdún ìṣẹ̀ṣe ètò táwa ń ṣe ni pé ọdún ìṣẹ̀ṣe yìí bó la ṣe lọ ṣe ní ìlú Ìlọrin torí pé àmọ̀pá láwọn ọmọ ìyá ń bẹ nílùú Ìlọrin pẹ̀lú a lọ sí pẹ̀lú fẹ́ èkó ṣe pé tá a bá fẹ́ lọ sí ìlú Ìlọrin èkó ṣe pé bóyá Kogi dání ipa kò kú mọ̀ dání ipa a fẹ́ lọ lù wọ́n bẹ́ẹ̀ àbí ṣé ẹni tó gbé bọ́ọ̀sì tẹ́ta bá làmọ́ ìṣẹ̀ṣe dé 2023 tẹ́ ń fẹ́ lọ mọ́ gbéra lọ sí ìlú Ìlọrin kálọ̀ bá àwọn ọmọ ìyá wa tó wà ń bẹ̀ kájọ lọ ṣe fún lè bá rí pé àwa oníṣẹ̀ṣe gbogbo ilẹ̀ Yorùbá o àgbàgbé ẹ̀yìn ti Ìlọrin náà o ká fìfẹ́ lò tí mo ta fẹ́ ṣe nu kò sáà ṣe é ṣe kéèyàn gbéra láti Ìbàdàn àbí láti ìlú kílù tá a bá ní ká fẹ́ lọ sọdún ìṣẹ̀ṣe ká mọ́ lọ Ìlọrin ká wá kó kùmọ̀ ẹ̀yìn mọ́tò àbí kéèyàn gbé ẹ̀yìn mọ́tò àbí kéèyàn gbé ba ẹ̀yìn mọ́tò nígbà tá a lọ jagun èyí ni mo ṣe tòlé lórí wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé ní ọdún 2023 ní August mo ṣètò yẹn wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé a fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe o Ìlọrin láti ti ṣe
ní August 20 ẹni bá ní tọrọ tó ní kọ́bọ̀ tó ẹ lè fi ran ọdún yìí lọ́wọ́ ẹ fún wa o àkọyé kan lọmọkùnrin kan èyí ni mo sọ lọmọkùnrin kan bá pè mí àṣé ọmọ ń yàwó mẹ́ta pé kéwúlò fi jẹun tiẹ̀ ìsìláàmù ní pọ́ọ̀tì rẹ̀ sí ní oúnjẹ rẹ̀ ló bá pè mí ẹ̀hún pé àwọn òkú mẹ́ni ní àmì èèyàn burúkú ní èèyàn rere lẹ́yìn ìgbà tí mo tó jáde náà mo tó mọ̀ pé ó ń yàwó mẹ́ta ló ṣiṣẹ́ ẹbú ìmọ̀ ó bá pè mí àwọn kan ní pé bó láyé ṣe kí la need ó wá pè mí pé kí la fẹ́ ó yàwó mẹ́ta pè mí pé kí la nílò gangan torí lẹ́yìn mi wọ́n ti parọ́ mọ́ mi nígbà tí ń sìn lé ara ìdí tí mo gbọ́dọ̀ fi ṣe fídíò yìí ni ó yàwó mẹ́ta wá pè mí pé kí la nílò gangan kọ́dún lè bá a ṣeé ṣe àwọn kan náà pè mí ìyá mi kan náà pè mí láti UK ẹ̀wọ̀n náà pè mí pé kí la nílò mo sọ fún ìyá mi pé ọdún yìí tá a bá ń ṣe mo fẹ́ kí a ní drone camera torí gbogbo nǹkan tèmi ní owó ṣé mọ̀ àpẹẹrẹ pé ẹ̀yin ò sì mọ̀ pé mo ń sọ̀rọ̀ náà ni ṣe ìpá pẹ̀lú mi yóò ní ya owó la nídìí ẹ̀sà sẹ́díye báyìí ìyá mi yẹn náà pè mí pé kí la nídìí mo la nídìí drone camera torí tá a bá wà níbi ọdún ká go live kí drone camera kó mọ̀ wò wá báyìí torí a ti mọ̀ pé ó ṣeé ṣe káwọn èèyàn fẹ́ wá kọ́ àmọ́ bẹ́ẹ̀ mo fi fábúra ìyá mi wà ní UK wọ́n sẹ́ǹtì drone camera sí mi àti àrẹ́jì drone camera tí mo fòlókè bíi ìbàlú àti àrẹ́jì ẹlẹ́bàá pé tá a bá wà níbi ọdún o kámẹ́rà ọmọ rìkọ́dù wa aláàlọ́ ni òfin ní bára wa jà àwọn òsì ní bára àlọ́ ni jà ni oníyàwó mẹ́ta wá pè mí èmi òkú mọ́kùnrin yàwó mẹ́ta ni ó fi UK nọ́mbà pè mí wá sọ pé kí la need mo ní tá bá ní kẹ́ fún wa lówó process tó mọ̀ pẹ́ a need aṣọ at least táwa rí aṣọ bí yẹn 500 àbí táwa rí bí pé iye aṣọ tẹ́yìn bá sá lè fi ràn wá lọ́wọ́ ẹ fún wa ní aṣọ ló wá sọ fún mi pé òun ní printer kan Nàìjíríà AZ printer tí ó fún wa láṣọ ọ̀nà bí tán gbà mú mi nú o kò fún mi lówó nǹkan kò fún wa náírà o torí mo sọ pé padà sọ pé òun fún mi lówó kò fún wa náírà táwọn ẹnikẹ́ni tó wá ti pè mí tí mo sọ padà ni pé a nílò kan báyìí a nílò kan báyìí a nílò kan báyìí kí lẹ́ fi ràn án lọ́wọ́ torí ìta nílò wọn gẹ́la nídìí kìí ṣe pé ẹ̀kàn wọn kó wá ẹ mọ̀ kó wá irọ́ ètò tèmi ò rí báwọn torí pé ẹ mọ̀ kó wá torí pé tí jáde torí pé wọn lówó nù sẹ̀sẹ̀ ìbí náà fẹ́ lówó ń bẹ̀ èmi ò tiẹ̀ nǹkan àwọn sẹ̀sẹ̀ gẹ́mọ́ lówó lọ kí tó dé ìṣẹ̀ṣẹ̀ ìmọ̀ kí tó dé ìṣẹ̀ṣẹ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ là mi ì mọ̀ bẹ́ẹ̀ dú gbogbo àwọn tó lówó nù sẹ̀ṣẹ̀ mi ì mọ̀ wọn àwọn tá a mọ̀ lórí mú màwòrán ó ní bàbá Yẹmí Ẹlẹ́bùbọn tá a mọ̀ wọnú fíìmù ìṣẹ̀kọ́ àwọn gan lówó lọ ìwà nù sẹ̀ṣẹ̀ pé bóyá mo fẹ́ lówó mo wá di sẹ̀ṣẹ̀ torí pé ilẹ̀ bàbá tèmi lélẹ́yìí á sì jà fún ni ilẹ̀ bàbá mi yóò ní dàrú ẹ̀sìn lẹ́fí ń dàrú táìpọ̀ ọmọ kọ ní mí ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ àgbélárugẹ tí mo tó yẹ wá sí ìṣẹ̀ṣẹ̀ nìyẹn tó tí oníyàwó mẹ́ta wá sọ pé òun fún mi lówó mi mọ̀ bí tó ti rówó tó gbé fún mi o nígbà tó fẹ́ fún mi lówó ákútó tó mo fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ kí ló ti wulẹ̀ gbó lọ́wọ́ rẹ̀ kí n lọ sasọ fúnra mi táyé pé aṣọ wa ni mo ní pé a nílò mo fẹ́ tẹ́tà sí ẹ̀yìn lọ ní bóde ni mo ti ní nìtú nítorí pé tí wọ́n lérí fún kọ́kọ́ lèmi sọ pé èmi náà tu ó bá sọ pé ó dà òun ti fún AZ Peter lówó aṣọ 200 pieces mo ní tó dáa ni ó wá sọ wípé ókè ó wá ní kí fóun sample bá a ti fẹ́ kó rí ó rí WhatsApp mi mo lọ bá àwọn printer tó ń ṣe aṣọ àtàwọn aṣọ tá a ti ṣe rí tó dáa ṣe aṣọ tó wà tá a ti ṣe ń gbà yẹn èsù sọ́ọ̀ṣẹ̀ tàn a ti ṣe aṣọ yẹn táyé pé wà á ti lò sẹ́yìn mo wá fún pé bá a ti fẹ́ kó rí ni ó wá test sample sí mi ó ní wá test sample sí mi ó ní printer yẹn ó test sample sí mi ó test sample sí mi yàtọ̀ mo gba sample tó gba sample aṣọ yẹn lórí phone mo gbà sample yẹn lórí phone ok ó wá ní wájú òṣèré ni gbẹ̀yìn òṣèré ni ó fún rẹ̀ náà ló wá ní pé printer yẹn wípé yóò bá mi bàdàn wípé printer yẹn yóò bá mi bàdàn pé yóò mú sample aṣọ yẹn wá kó tó lọ tẹ̀lẹ́pọ̀ yanturu tẹ́lẹ̀ pé yóò mú material èyí ò lè dá material aṣọ mọ̀ lórí phone àfi tẹ́yìn bá tó mú dání ó ní yóò mú sample ẹ̀kọ́ tó ti ṣe wá wípé tó tẹ́ wa lọ́rùn kó tó lọ tẹ̀ ní ọ̀pọ̀ yanturu mo bá kí ọ̀kadà mi mọ́lẹ̀ ọ̀kadà ẹbí bá báyìí lórí 5G mo bá kì í mọ́lẹ̀ ó bá tó pọ́ bolówà aláwọn wà ní bolúwájí ó láwọn wà ní bolúwájí kò jìnnà sí police station Sanyo mo ṣe ọ̀kadà mi mọ́lẹ̀ nu èmi àtàbúrò mi lájọ wà wọ́n sọ fábúrò mi pé mò ń bọ̀ wọ́n mi pé mo ń lọ ibo mo lọ ní kó mọ̀ wọ́rí pé mò ń bọ̀
láì mọ̀ pé àwọn ajínigbé ló pè mí, àwọn ajínigbé láti Ìlọrin ló pè mí bí wọ́n sọ pé mò ń bọ̀ nù mò ń bọ̀ ni ọ̀rọ̀ tí mi àtàbúrò mi sọ gbé kẹ́yìn níjọ́ náà. Bí mo ṣe dé etí express nù mo rí mọ́tò lọ́ọ̀kan mo ṣe mọ́tò lọ́ọ̀ ní mọ́tò làwọn wà. Ìkan wá mú ìkan sórí pàà báyìí bí ẹlẹ́gbẹ̀ẹ́ gbé orí ẹ̀ dán báyìí ó sojú ojú ẹ̀yìn náà kànáà bí ojú olè báyìí sọ pé mi àyè ìgbóyà sí pọ̀. Bí mo ṣe wá dọ́dọ̀ ẹ̀ wọ́n á sọ pé ó ní sẹ́yìn ni mo lè mi ni ó lágbó lásọdà ó kàn fẹ́ nà ọgán mi ni tó ẹ̀nà ọgán mi báyìí mo èsùn sẹ́yìn nù mo kàn rí wọn tán ń ja bàtà tẹ̀yìn ni tán mú pistol dání bí mo ṣe ọ̀nà. Èmi ò mọ̀ pé ìmọ̀ lóye tó jẹ́ o wọ́n pe àwọn ọlọ́pàá náà pera wọn ṣùgbọ́n ìmọ̀ lóye tó jẹ́ èmi mò ń sá lọ ní sálọ pé torí kò tí n bá kiri mọ́lẹ̀ tá lé mú mi mò ń sá lọ ní sálọ pé láti bólúwájú mo fẹ́ sáde orí Sanyo pípa àwọn ẹni bẹ́ẹ̀ mo pariwo olè pípa àwọn ẹni yìí pé kí n mọ sálọ tọlọ́pàá ìsálọ pé mo ọ̀nà tọlọ́pàá mo dojúkọ torí kò sẹ́ tó lè mú mi olè bá mi olè lé mi jèrè ó sì lé mi jèrè ṣé mi tí mo tẹ̀ ló lè mi jèrè olè ò tó bẹ́ẹ̀ mo wá ń sálọ gbìrì èyí ọlọ́pàá tó sáré tẹ̀lé mi ó yí bọ́ tó ń yí lẹ̀lẹ́ báyìí ni wọ́n yí ṣubú wọ́n yí tẹ̀lé àwọn ni èmi pariwo olè àwọn náà pariwo olè lèmi pariwo àwọn náà pariwo olè mo ń pariwo olè àwọn náà pariwo olè àwọn bí wọ́n ṣe pariwo olè àwọn tó wà wájú ti kó ní kókùn tada ní bó ṣe ń dẹ̀ tán sọ nù bù máa ń pariwo olè nígbà tó wá rí pé àwọn èèyàn ti pọ̀ tán kókùn tada ní gbogbo ẹ̀ máa rò pé ó tó kí n dúró kí wọ́n lọ ti táyà bọ̀yàn lọ́rùn tí wọ́n mú mi báyìí àwọn dèrè tí wọ́n pariwo olè tí kókùn tada ní táwọn yẹn mú mi báyìí wọ́n gbá mi sínú mọ́tò ni wọ́n gbá mi sínú mọ́tò ni àwọn jìnnì tí wọ́n pariwo tẹ́mi pariwo lè àwọn òkò ní aládùúgbò àwọn aládùúgbò àróòfò tẹ́mi pariwo táwọn pariwo lè tó sì mú dání náà gbá mi sínú mọ́tò bàbá orojọ́ àwọn kan wọ́n sì gbé mi lọ wọ́n sùn mí rúgúdú wọ́n akọ́fù mi sẹ́yìn wọ́n sùn mí rúgúdú wọ́n fi gbé mi lọ ni wọ́n sàn gbé mi lọ wọ́n rù mí lọ ṣé ẹ mọ̀ pé àwọn tó lé mi wọ́n pọ̀ ọ̀kadà tèmi gùn wá tí mo gùn wá wọ́n wá ní kí ìgbà tí àwa ní mọ́tò mo wá bè lọ wọn pé mo gbọ́kadà wá kí ló ṣẹlẹ̀ kí nìkan wọ́n wá ní pé àwọn ti ní kí ẹnìkan nu wọn ó ti ọ̀kadà tí mo gbé wá lọ sí Sanyo division pé kó ti ọ̀kadà yẹn lọ sí Sanyo division wọ́n wá sọ pé Sanyo division mọ̀ nípa báwọn ṣe wá gbé mi yìí nínú mọ́tò bọ́tí wọ́n ní ọlọ́pàá láwọn wọ́n ní Sanyo division ló fáwọn ní go ahead fáwọn wá gbé mi pàṣẹ lọ ní àwọn tí wá gbé mi bóyá sùn lúgútú náà ní táǹkọ̀ mi sẹ́yìn lúgútú torí mi bá bẹ́ somi lọ́wọ́ somi lẹ́sẹ̀ lankoff lúgútú yẹn náà sùn mí bí iṣu wọ́n sùn mí bẹ́ẹ̀ mo pariwo padà ní mi ẹ dákun ẹ tú mi alá ní mi ẹ dákun ẹ tú mi torí mi ò tí gbàgbọ́ pé mo ṣe gbọmọgbọmọ bẹ́ẹ̀ mo pariwo alá ní mi ẹ dákun ẹ tú mi mo mọ̀ tú mi mo bá ṣe ń lọnu wọ́n wá gbé mi ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ asá ń lọ àkọjá Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo pariwo ẹ tú mi ìnira ìpọ̀ wọn ò tú mi o gbogbo abiyamọ ayé gbogbo ibi táwọn ọmọ yín bá pàtàkì káàkiri àgbàlá ayé àwọn ọmọ yóò ní wọ́n nira àwọn ọmọ yóò ní rí nira gbogbo àmọ́ ayé gbogbo ibi táwọn ọmọ yín bá pàtàkì àwọn ọmọ yóò ní mọ̀ nira wọn ò ní rí nira torí nira tó bá mi jọ náà ẹ̀ fi gbàdúrà fọmọ ẹ̀yẹ lẹ́ni ó lé ní wákàtí mẹ́ta tó fi sẹ́kẹsẹ̀ sí mi lọ́wọ́ àtẹsẹ̀ tó wá so mí sẹ́yìn wọ́n wá dì mí bí iṣu ìdí ò ṣe jókòó ìkúlé ò sẹ́kún. nígbà tá a rìn tá a lọ tá a kọjá Ọ̀yọ́ tá a kọjá Ọ̀yọ́ tá a fẹ́ wọ Ògbómọ̀ṣọ́ ojú ti dúdú bójú ìṣe bẹ̀rẹ̀ nu tó dé ìrọ̀ tó yẹ pé òjò ìrọ̀ débi ó pọ̀ tó yẹ pé òjò ìrọ̀ débi pé àwa gùn ò lè lọ mọ́ wọ́n sì mú dúdú síbẹ̀ sẹ́yìn ìkan jókòó báyìí ọlọ́pàá kan jókòó báyìí èyí tó pẹ̀lú ọlọ́pàá àwọn tó wá jí mi gbé tó pẹ̀lú ọlọ́pàá ó jókòó báyìí torí mi rò pé bọ́lọ́pàá yìí sẹ́nu ìkejì náà jókòó báyìí ìkan àwọn àwájú
lẹ́gbẹ̀ẹ́ òpónà olórí dídán tí ń wakọ̀ èyí tó wakọ̀ ìwé ìsọlọ́pàá àáfà lòun tiẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n hàn ojú tiẹ̀ jẹ́ ojú tiẹ̀ ojú olè aṣáájú tiẹ̀ ká àdúgbò mọ́sọ̀ ilẹ̀ ti dúdú òjò rọ̀ adúó mísíwà náà ọkọ̀ mẹ́rin tó sùn mí dúdúmọ́ nígbà ó yá a tó tẹ̀síwájú nínú ìrìnàjò ìgbà tó yá wọn pé adébì kan wọn ti torí mi bọlẹ̀ ń bẹ̀rùn wọn làwọn fẹ́ repo wọn dalé epo wọn repo àwọn ilé làwọn fẹ́ close wọn làwọn rálé epo wọn sá sùn mí wọ́n ti wá ń gbé mi lọ bẹ́ẹ̀ náà pé àti pé ni wọ́n làwọn yòókù wọn lọ́n rẹ́ẹ̀dì nínú wọn dùn àti pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe alihamudulilayi mùsùlùmí gọ̀ alihamudulilayi lórí pẹ́ lọ jíyàn gbé alihamudulilayi Allahu Akbar àti pé ahọ́n wo leléyìí wọ́n mọ̀ sùnmí dé lọ ni o wọ́n wá bára wọn sọ̀rọ̀ pé ṣé division kìnnìkan ní ká máa gbé bọ̀ irọ́ jẹ́ division nìkan ni wọ́n wá confuse wọ́n á sọ́wọ́ gbé mi lọ bì kan ìgbà tó gbé mi débẹ̀ báwọn yẹn sọ pé irọ́ ẹ má gbé dúró ń bí division ayé ni ẹ má gbé lọ ẹ tuntun mi gbénu ẹ gbé mi débẹ̀ nù nígbà tó gbé mi débẹ̀ tó gbé mi dé ọlọ́pàá ìjìyà tún bẹ̀rẹ̀ ẹ wò ó pẹ̀lú olùfẹ́ta lọ ṣé ká parí ibi tó ti ṣe parí tọlọ́pàá lónìí torí tọlọ́pàá ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ nínú series 2 ẹ̀sìn àwọn Ìlọrin ẹ mọ̀ rí aṣọ etí àwọn ọlọ́pàá sọ ìpátá àwọn ọlọ́pàá kó ìyà táwọn náà fi mí jẹ kó tó di pé àwa bọ́ sínú gbẹdẹmú ọ̀rọ̀ gan ní prison. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar. Subscribe sharp. Eléyìí ni ìtẹ̀síwájú lórí ẹ̀sìn Ìlọrin tá a ti ń bá bọ̀ ẹ̀sìn Ìlọrin apá kejì mo sọ wípé series by series ni kì í sọ̀rọ̀ tí ẹ̀ lè sọ tán lẹ́ẹ̀kan náà kì í sọ̀rọ̀ tí ẹ̀ lè sọ tán níjọ́ kan torí pé ìyá tó jọmọ fógún ọdún ni wọ́n á pọ̀ pé kọ́mọ wá ròyìn ẹ̀ kò lè fọjọ́ kan ròyìn ẹ̀ torí kèsì gbogbo ẹ̀ ní ó lè rántí láàrin ìjọ kan ẹ̀sìn Ìlọrin series 2 bí wọ́n ṣe gbé mi wá jí mi gbé láti Ìbàdàn tó fi lọ tì mí mọ́lé nílọrin ti apá kejì fẹ́yìn tẹ̀sẹ̀ táìpẹ́ yìí ṣe ń darapọ̀ mọ́ wa ni tẹ́yìn ò tí gba apá kìíní ẹ jẹ́ kí n owó mi kí n sọ kékeré nínú apá kìíní tá a sọ sẹ́yìn kó tó lè bá àtúnyé wa dáadáa sí ní tá à ń bá lọ gangan àti pé kí la fẹ́ fà jáde ń bẹ̀ torí sẹ́yìn náà síwájú mo sọ wípé ọ̀rọ̀ yìí kò wù mí kí n sọ torí pé ogun téèyàn jà tó ti sọ ní dèèyàn ṣọlẹ̀ tó fẹ́ mọ́ sọ́kú tó lọ́rọ̀ yìí kò sígbà tí bá ná tí ojú mi nílọ ni tí ẹkún ègbọ́n mi kò sígbà tí bá ná tí ojú mi nílọ ni tí ẹkún ègbọ́n mi ó mọ́ dùn mí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kí la fẹ́ ṣe ṣùgbọ́n tí tó jẹ́ kọ́rọ̀ yóò wú mi mo ti ní ìní sọ gẹ́gẹ́ bí mo kọ́ sọ nínú fídíò aláwọ̀kọ́ náà nínú series 1 mo ti sọ pé ìgbà tó náà bá ti dáyìn láre tí èèyàn tó ń bínú fún ṣùgbọ́n àtàwọn òfò Ìlọrin tí wọ́n wá sọ wípé àwọn àwọn ti ní 27 charges against ọmọ yẹn máa rò pé ẹ̀yin ti ní 27 charges another 27 charges against ọmọ yẹn táwa tẹ̀wá ní ká mọ ká sájìsì rẹ̀ tí wọ́n fún ní ọdún kọ̀ọ̀kan lẹ́wọ̀n kọ̀ọ̀kan yóò wo àwọn ò gbé bó ṣe wà 27 years ní olùlẹ̀wọ̀n èyí ló fi jẹ́ kí n rò pé dájúdájú ní tẹ́ kọ́kọ́ ti síwájú tí ẹ̀ rí bí àìdá ní ohun tó ẹ ṣe síwájú ẹ̀yin òfò lọ́rí òfò lọ́gí rí bí àìdá torí kò sígbà tí máa rántí tínú mi máa dùn kò sígbà tí máa rántí tínú mi wà tí mi máa dùn torí tí ojú mi rí ni ẹjá bẹ̀rẹ̀ báyìí. ǹjẹ́ ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀wọ̀n pé ọdún kan ni wọ́n fẹ́ ṣe nílọrin tẹ́lù wa ń bà wọ́n fi wá gbé mi tẹ́ bá rántí odò kan wà tán pè lódò Yemọja wọ́n pe odò yìí ní odò Yemọja nígbà tí odò jẹ́ odò Yemọja tí ẹ wá rí àwọn kan ń bẹ̀ tán jẹ́ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n lọ bọ odò ibi tí wà láti bẹ̀rẹ̀ nìyẹn ìwọ olóṣù káyà lórí wá lọ bẹ̀ wá sọ pé odò yìí nítòótọ́ wọ́n ń pe Yemọja o ṣùgbọ́n ní ìsìnkẹ́ sójú Yemọja mọ́ o àwọn kó tí àdá ní
akó tí a dání tẹ àwọn tí àtakú dání tí a yẹ pé òjò ti fẹ́ rọ̀ àwọn tí a yìí àwòwárò bóyá bá wọn ní àwọn lọ́sùn bẹ̀ ni àáfà kó tí a dání fọlọ́sùn ó nítorí pójò wá fẹ́ rọ̀ àwọn ò ní lè lo tíà ẹyẹ kọ́ fún wa láṣìírí kan nípa Ìlọrin. Ìlọrin jẹ́ ìlú kan táyé pé wọ́n ti fi ìrúgbàbùkù rẹ̀ tipẹ́. Ìfẹ̀rúgbàbùkù yìí ló ń ṣe ìlú Ìlọrin débi pé Ìlọrin ti mọ̀ pé tí àwọn bá fi lè gba àwọn oníṣẹ̀ṣe láàyè kó oníṣẹ̀ṣe ó pọ̀ kò sígbà tí wọn ò ní gbadé lórí ọba àwọn torí pé ìlú ìfẹ̀rúgbàbùkù ni ẹni tó wá sì mọ̀ nípa àtàn Ìlọrin dáadáa kéèsì yẹn sì wà ń kọ́ọ̀tù nípa bó ṣe jẹ́ wípé ọba oníláwàní ní tukọ̀ Ìlọrin kò wá sígbà tó má fàyè gbóhùn ṣẹ̀ṣe tó ń ṣẹ̀ṣe tí ò ní béèrè pé nílùú Ìlọrin agbúdọ̀ lọ́ba pípé nílùú yìí o agbúdọ̀ lọ́ba ẹ wá dákun sáwọn tó wá ti fẹ̀rù gbàbùkún tó ti ń wé gèlè ṣé wọn ò fẹ́ kí ọba aládé ó jẹ nílọrin ọ̀nà ni tó jẹ́ pé gbogbo nǹkan tí yóò bá mú ṣẹ̀ṣe gbérí nílọrin gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n sá máa jà fita ni. òun bẹ́ẹ̀ lọ́nà jìn kò sí torí wọ́n ti fi èrú gbàbùkún látàyè àwọn Àfọ̀njá Ládẹrin Ààrẹ Àgò Álímì àtìgbà yẹn wọ́n ti fi èrú gbàbùkún yẹn sílẹ̀ ìdí nìyí tó jẹ́ pé torí àwọn kan kú mọ̀ pé ṣé bí kí n ṣe tèmi kí n ṣe tiẹ̀ ni ó ṣe wá di pé àgùdọ̀ rẹ lẹ́bọ ṣe bí wọ́n ṣẹbọ láwọn ìlú yòókù bó sì ń ṣẹbọ lọ́rin náà ṣùgbọ́n àwọn ẹlẹ́bọ tó wà ń lọrin ó nira fún wọn àti gbójú jáde pẹ́lẹ́bọ làwọn tó jẹ́ lẹ́bọ táyé páwọn ò bá wọn kírun ṣe ìpá àwọn mùsùlùmí kan náà wọ́n ṣe lẹ́mọ́dọ́gbọ́n ṣe ìṣẹ̀ṣe mọ́ra wọn tí wọ́n kírun tán fàlàwò fowó bojú ẹ méje lọ́pọ̀ lọ́nà bẹ̀rù mo kàn fẹ́ rán wa létí ni pé ó ní nǹkan kan tí àwọn Ìlọrin tí wọ́n ń dáàbò bò òun náà ni pé láwà ni wọ́n ń dáàbò bò wọn ò fẹ́ kí ẹ mú nǹkan kan wá tí ó takò pé àwọn àwà nílé láwà ni wọ́n táwa lọ́mọ fi tútàn tí wàá fi jẹ́ pé ọba aládé ni wọ́n mọ̀ jẹ́ lọ́rin èyí kọ́kọ́ ni àjẹ̀ndá àkọ́kọ́ tí Ìlọrin ní àjẹ̀ndá àkọ́kọ́ nìyẹn gbogbo nǹkan tí ó wàá fà á tí wàá fi di pé Ìlọrin àwọn ẹlẹ́bọ ti wà ń bẹ̀ wọ́n ti wá ṣe kí nìkan wọ́n ti mọ̀ pé ó léwu fún olórí àwọn la fẹ́ ṣe àwa wò pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni àwa la ní tí ó sì dàrú lọ́dọ̀ àwọn ọmọ Ìlọrin náà pé ilẹ̀ Yorùbá kọ́ kò dàrú yẹn pé ilẹ̀ Yorùbá kọ́ Ìlọrin ilẹ̀ Yorùbá ni torí àwọn ọmọ Ìlọrin gan olórí kúkú ló pọ̀ jù nú wọn kí ṣe gbogbo wọn náà bọ́ olórí kúkú ti pọ̀ jù orí kúkú agbárí wọn bàbá wọn ló sì tà fún wọn orí kúkú agbárí àwọn ọmọ Ìlọrin ara bàbá wọn ti jogún orí burúkú orí kúkú orí túlù ìsẹ́nu kò bá yín sọ̀rọ̀ níta ìfojú mi rí ni ẹ ti wá sọ fún mi pé ẹ̀yin o 27 charges gbogbo ẹ̀yin tẹ́ sọ ẹ̀ ní soríire mọ́jọ́ fi pé bẹ̀rẹ̀ jọ wọ́n ti ń dánú bí mi. ẹ wá àwa sọ pé a fẹ́ sọdún ní August 20 pé ká kọ̀ wọ́n ní wá sí lọrin kí gbogbo wa kájọ wá sí lọrin ká wá ṣe ń lọrin nígbà tí ipa fẹ́ jà nígbà tí ipa fẹ́ mọ́ fọ́gbọ́nra lórí ẹ̀yin wá plan títí tẹ̀ fi wá jí mi gbé Ìbàdàn ẹ jí mi gbé Ìbàdàn ẹ sùn mí bí iṣu ẹ mọ̀ sùn pàpẹ́ wọ́n sùn mí bí iṣu wọ́n torí mi bọlẹ̀ wọ́n sì gbé mi dèmí lọ́wọ́ dèmí sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́wọ́ dèmí sẹ́kẹsẹ̀kẹ̀ lẹ́sẹ̀ nígbà tí yòówó láìsẹ́ tó wọ wèrè nípa ẹ sá so dáadáa kọ́ mọ́ bá a jà òrè lè mọ́ sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ nípa ẹ sá so dáadáa tó bá ilé jẹ́ ìnírí mú nígbà wọn gbé mi dé ìlú wọn nínú ìnira ìwà ní tẹ̀ ń gbẹ́ pátá Olódùmarè ó kéré ìnira kéré tóbi kò ní jẹ́ tiyín nígbà tó wá gbé mi débẹ̀ ibi tí mo sọ pé Ìlọrin ló dìde jù ní gbogbo òlu ibi tí mo sọ bẹ́ẹ̀ ni o nígbà tó gbé mi débẹ̀ nígbà tó wá gbé mi dé ìlú Ìlọrin nínú ìlà ìlò gbogbo àbàyàn pátá tó wò mí Ọlọ́run ní dẹ́dàmú sínú ayé yín àtọmọ yín àti gbẹ̀yìn tẹ́ gbẹ̀mí pátá ní tí mo sọ pé gbogbo àwọn Ìlọrin gọ́ọ̀nì
wọ́n gọ̀gàn tóbi dé orí olórí ọlọ́pàá sẹ́yìn pé ní àwọn kéèsì tí wọ́n gbé dìde títa lọ́lọ́run sẹ́yìn pé tí wọ́n dákọ̀ tó lórí ọlọ́pàá náà tí wọ́n gbé mi dé bàbá ẹ̀ àbígbà wọn gbọ́ bá dé tí mo sọ pé bá a ti ń bọ̀ nínú ọkọ̀ náà ti ń pè hello àfa kìnìkan àti gbé o gba ọláwọ gba wálé adúláyé wọ́n celebrate tá gbé mi débẹ̀ wọ́n kọ́ lọ tì mí mọ́bì kan èmi ò kú kọ́ tọlọ́pàá wọn bí àdìfi sọ bí àdìfi sọ láì níyìn mọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ gbé mi dé wọ́n tì mí mọ́bẹ̀ bí àtà tì mí mọ́bẹ̀ bí wọ́n tì mí mọ́bẹ̀ yìí tí ìlú sọ́jú méjì wọ́n wá mú mi jáde iwájú police station ti kún bẹ́ẹ̀ làwọn afáwọn lálá wọlé ọmọ ni bẹ́ẹ̀ wọ́n ya fọ́tò wọ́n sẹ̀dẹ̀ ó kẹ́ra wọn àtàwọn òpònú ọmọ wọn tán nílùú èbò náà ẹ ti gbé alihamdulilayi ẹ ti gbé tààlọ́ alihamdulilayi bẹ́ẹ̀ wọ́n sẹ̀lẹ̀ alihamdulilayi lórí pé ọ̀rọ̀ burúkú wọn rìn alihamdulilayi bẹ́ẹ̀ làwọn afáwọn wọn bá kàtìkàtì ó yẹ kí wọ́n jáde bó ṣe mú mi wọlé ní mú mi jáde wọ́n mú mi wọlé ní mú mi jáde bẹ́ẹ̀ olórí ọlọ́pàá náà tó náà sáré dé gẹ̀tìgẹ̀tì ìyá wa èyí tẹ́ ẹjọ́ bìn mo fi sọ pé àti lọ́rin téèyàn bá wá gbé lọ́rin tán ẹ tó tún gbé bẹ́ẹ̀ náà wọ́n ti kó ibú tí wọ́n bá ẹ tó gbénú lọ́rin tí èso ọmọ lọ́rin tágbé bóyá kò wá iṣẹ́ mẹ́rin wọ́n ti kó ibú tí wọ́n bá olórí ọlọ́pàá náà dé gidigidi ọmọ yẹn dà ṣọmọ yẹn ni lálẹ́ ni o tílẹ̀ ti ṣú inú wọn máa ń dùn bígbà tí yẹn bá gba wọ́kọ̀ inú wọn dùn bí ẹ tó jẹ tẹ́tẹ́ inú wọn máa ń dùn bí kálẹ̀ yẹn rí bàálùwé bí àtẹ̀yìn rí téèyàn ò rí láyé bí wọ́n rí bí ẹni pé kí wọ́n mú mi lódì kọ́ọ̀tù fún wọn jù bẹ́ẹ̀ lọ ṣe rí mi àdínú olórí ọlọ́pàá gan orúkú rẹ̀ tó débi pé inú olórí ọlọ́pàá ó sáré gbẹ̀dẹ̀ gidigidi obìnrin bè nínú olórí ọlọ́pàá gan dùn pé ẹ ti mú yes olórí ọlọ́pàá wá wájú mi ìwọ ni aṣọ jù báyìí lọ oh my god ó jù báyìí lọ ó ṣe ń gbọ́ ó sọ pé afa kan fẹ́ mi olèmi àti emir ń gbọ́ ó sọ pé àǹfẹ́ dá wa you are very stupid ẹ̀mí jáde máa wo mi bó ṣe kéré ṣá bó kú sí sọ́nà mo ń sọ yẹn bá ti mọ bí sí mọ́ sọ̀rọ̀ mo kọ́ àwọn òfò lọ ni sọ́nà bí sí mọ́ sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé òótọ́ mo ń sọ àwọn ọmọ ìbó ṣe kéré ṣá àdúrú mi ẹ wá ní mò ń fẹ́ emir ó sọ pé kí ni bẹ́ẹ̀ ni tara wùrù nílọ fi bẹ́ẹ̀ ni nílọ fàì èyí ò ti mọ̀ para nǹkan tẹ́mọ̀ ẹ̀tọ́ ní gbófin rónù tẹ́mọ̀ kìí ṣe pé ìjínigbé tó wájú ń gbé kò kí ń ṣe ìmọ̀ràn ẹnìkan àbẹ́ni méjì ìmọ̀ràn odidi ìlú ni débi pé àwọn àfáà tó wá ibẹ̀ náà wọ́n ti pọ̀ lórí wọn káfàtà nílùú Ìlọrin ní àbáná ní alihamdulilayi lórí kíni lórí pé fẹ́ fìyà jọmọ ọlọ́mọ gbogbo ẹnikẹ́ni tó síwọ́ lu ẹran ara yìí tí ó fi jáde láyé kò ní rí ọ̀nà tó ní ìní kíta nìkan mọ́dà àkúgbọ́ ibi tẹ́ àti mọ̀ pé inú olórí ọlọ́pàá dùn tẹ́ bá rántí ọ̀rọ̀ kan tá a fi léde ńgbà kan tí arákùnrin kan lára àwọn olólùfẹ́ wa tó pọ̀ lórí ọlọ́pàá tó ní hello tó lórí ọlọ́pàá ń jalè pé tó lórí ọlọ́pàá ń mí pé ilẹ̀ nígbà tó lórí ọlọ́pàá sì sọ̀rọ̀ wọ́n padà sọ wípé kí ni ṣé wárántì àbí kílókọ̀ tẹ́mi wá mọ́ gbèyàn olórí ọlọ́pàá lóhùn mọ́ ń pa rẹ̀ ó lóhùn mọ́ ń pa rẹ̀ wọ́n sì gbé mi dé òǹgbà ló ń gbàjọ́ wọ́n gbé mi dé ọmọ yìí oníwàrà tó fi lọ mú fake warrant ni ẹ̀ mọ́ ń pa rẹ̀ wọ́n sì gbé mi dé ẹ̀ ń gbàlù ẹ̀ ń gbàjọ́ ẹ̀ ń fò òkè ṣùgbọ́n kálukú wọ́n ní ọjọ́ tóbi ẹ̀wọ̀n kéré ó tóbi ìkankan ní gbogbo àyè tẹ̀ ń gbọ́ mi ẹ kò ní dáṣọ ẹ̀wọ̀n wọn ò ní dá fún yín wọn ò ní dá fọmọ yín ìran yín kankan tí ò fi jáde láyé ẹ ní dáṣọ ẹ̀wọ̀n
lójúbọ̀lù ní jẹ́ ẹlẹ́jọ́ àtọ́lórí ọlọ́pàá àti gbogbo yín ẹlẹ́mọ̀ nípa warrant tẹ̀fẹ́ wa mu ṣùgbọ́n bí mo kọ́kọ́ sí débẹ̀ bí olórí ọlọ́pàá ṣe dénú lórí ọkọ̀ bá ní pé ẹgbẹ́ ọmọ yẹn kú ń bẹ̀ yẹn ẹgbẹ́ kú ń bẹ̀ ẹyẹ mọ́ gbébọ̀ ní kíníkà báyà bí adìfisàn bí àbí adìfisàn áì ni wọ́n sàtòrú mi lọ bẹ̀ pẹ̀lú kọ́ńbọ̀ yìí o ìpampa rẹ̀ ó ló ń pajá pẹ̀lú kọ́ńbọ̀ yìí wọ́n wá rú mi lọ bẹ̀ ọkọ̀ ọlọ́pàá ńlá méjì ọkọ̀ olórí ọlọ́pàá kan àwọn òfò lọ́rin ọkọ̀ tiwọn náà kan àtọkọ àwọn yòókù wọ́n sá pọ̀ tó fi gbé mi débẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ń dunnú kí ló fi sọ pé àwọn aráàlú yìí kí ló tẹ̀ yìí gọ́ tó báyìí tí wọ́n bèèrè ọyìn pé ọmọ tẹ́nu lórí kí ló ṣe ó sùn Kùránì ó lè mi olórí ọlọ́pàá ó ní mò ń fẹ́ míà wọ́n àbí wọ́n àgbọ̀ bèrè kí ló ṣe tó ṣe náà nù ó ní olórí ẹlẹ́ka ó ń fẹ́ míà ó sùn Kùránì láì pa yín lọ́mọ. mo yẹn pásá gbé mi dé division mi nù division òfò ń jẹ́ àwọn gbé mi débẹ̀ wọ́n já mi nínú ọkọ̀ wọ́n mi lórí káńtà wọ́n sọ pé gbogbo wọn ni wọ́n pé ó lé mi lórí bílẹ̀ ṣe ń béèrè ọ̀rọ̀ eléyìí ń béèrè ọ̀rọ̀ mo ti ẹ̀jẹ̀ aṣọ kankan bílẹ̀ bá ti béèrè olórí ọlọ́pàá kan ni óyá ẹja gbogbo lọ́kẹ́ ọwọ́ rẹ̀ mo bá gbọ́ lẹ́wọ̀n wàrí lẹ́kẹ̀jà ká mọ́ fọ̀rọ̀ ogun èmi náà padà bá wọn já mo gbọ́ lẹ́wọ̀n lẹ́kẹ̀jà ní tí mo sọ bí fa búra mo gbọ́ lẹ́wọ̀n lẹ́kẹ̀jà inú ìsáàkọ̀ àwọn ọjà pé ṣe ń tẹ́fẹ́ já ní ṣe tí tó jẹ́ sọ̀rọ̀ yìí tí mo já báyìí ẹ̀mọ̀ pé lẹ́kẹ̀ ìdè ni yóò tún wọn ètò ọlọ́pàá tó wájú mi ó kàn sà gbúrúgbúrúgbúrúgbúrú ó sáré sá ẹ̀mọ̀ ìdè ọwọ́ ó já gbúrúgbúrú ó sáré sá gbúrúgbúrú kí ló dé sọ para rẹ ni bó lórí ọlọ́pàá olórí mọ káfàtà ni o ó sọ pé ya sẹpẹsẹ la máa fún sẹpẹsẹ mo ní láti mọ sẹpẹsẹ nu after be 2 minutes ó kò sáré wa olórí ọlọ́pàá gẹ́gẹ́ ni o káfàtà ó sáré wa ni yọ ẹ má ti mọ sẹpẹsẹ yẹn ẹ má ti ó lè lọ disappear ẹ má ti mọ sẹpẹsẹ yẹn ó yá nínú sẹpẹsẹ tó tí mi sí yẹn akọp sí wa lọ́wọ́ ó wà lẹ́sẹ̀ ẹ má ti mọ sẹpẹsẹ yẹn ẹ má ti mọ sẹpẹsẹ yẹn ó yá mú jáde mo ń ṣe mú jáde nù wọn á lọ tì mọ ibi táwọn èrò rò pọ̀ wọ́n wá so mí lọ́wọ́ méjèèjì sẹ́kẹ̀sẹ̀kẹ̀ lọ́wọ́ méjèèjì wọ́n wá so ẹsẹ̀ ọ̀tún yìí wọ́n wá so mọ́ ti ọmọ ọ̀daràn kan bí wọ́n ṣe gbé mi débẹ̀ ni wọ́n ní wọ́n wá so gbogbo àwọn ọ̀daràn tó wà mẹ́pẹ́ ọmọ tó sùn Kùránì ni o ọmọ ìlú sùn Kùránì abẹ́ẹ̀ rí ni in fact ẹ bá mi ẹ gbúdọ̀ ṣe lálejò dáadáa ẹ gbúdọ̀ ṣe lálejò dáadáa ìyẹn náà yí mi pa dárí pàlá tó yí mi pẹ̀lú bàtà ọlọ́pàá kókò lẹ́sẹ̀ ó jí mi pa sínú bẹ̀ wá de sẹ́kẹ̀sẹ̀kẹ̀ sí mi lẹ́sẹ̀ ọ̀tún ó dè mọ́ ẹsẹ̀ ẹnìkan náà tó ń ti wà ní ẹ̀wọ̀n lára àwọn ọ̀daràn àwọn tí àwọn ọmọ tẹ́ pé iṣẹ́ apànìyàn lágọ̀ọ́ ọlọ́pàá náà ni lágọ̀ọ́ ọlọ́pàá ni mo ń sọ ó so kàn mọ́ mi lẹ́sẹ̀ bí ó so mẹ́sẹ̀ ẹ̀ tẹ̀yìn náà ó wá wọn sọ fáwọn ìlú àmẹ́kọ̀ọ́ ẹ ṣe lálejò dáadáa o ọmọ tó sùkúrà nínú ọ̀rọ̀ wá dàbí wọ́n ní kí ẹni tó ń jí mọ́tò tí ń gbélé ó fẹ́ sí ìdájọ́ ẹni tí ń jí magi bí wọ́n ṣe sùn bòmí nù alukuran ó sọ alukuran Allahu Akbar olórí púpọ̀ ọmọ yìí o kí ní kan máa ìmọ̀ ní ọmọ yìí alukuran àwọn tán ní kí Kùránì ábíyò tó Kùránì tẹ̀ pé ìwé aláwù ni àwọn tán ní kí Kùránì ò wúlò fún tí ó wúlò fún èyí tó lọ pọnmọ lọ́mọ èyí tó jí ọkọ gbé tó jí lé gbé èyí tó lu jìbìtì èyí tó ṣẹgbẹ́ òkùnkùn wọn á fẹ́ ṣèdájọ́ tèmi tán ní mo sùn Kùránì èyí tó wá dúnmọ́ jù bẹ́ẹ̀ ni tí àwọn ọlọ́pàá bá ti kóra wọn jọ àti àwọn àáfàá yẹn tí wọ́n bá ti kóra wọn jọ wọ́n mọ̀ sọ fún gbogbo ayé pé ọmọ yìí ó bá àwọn àbáwá láti gbé ṣùgbọ́n lójú tèmi àbí ẹni gbẹ̀tọ́ má dé wọ́n mọ̀ sọ pé ọmọ tó sùn Kùránì ni ṣùgbọ́n lójú gbogbo ayé wọn fẹ́ ká ẹ mọ̀ pé Kùránì làwọn ń jà fún gbogbo àti
tí mo fi wà ń bẹ̀ ẹnì kẹ́kẹ́ ò sọ rí pé torí pé ọmọ ìbọn bàbá wa láti wá tìmọ́lé kò sẹ́ni tó sọ rí tá a fẹ́ dídì dúyà fún mi ọmọ ìgbẹ́ pé ọmọ tó sùkúrọ̀ ni kúrán aláwọ̀ àgbà ìwọ ọmọ yìí ó ti kíníkà ayé ó ti kíníkà ayé ó yóò kẹ́ sùn mọ́ mi yóò tún yí mi pàgbò mo ṣàmú wọn ìgbà tó yá ṣé á mọ̀ pé gẹ́gẹ́ bí kírímínà láwọn tó wà ní tọlọ́pàá ẹ mọ̀ pé kírímínà adult kírímínà ló pọ̀ jù mẹ́ gẹ́gẹ́ bí kírímínà ìkànnì wa pé ẹ má lù bọ̀bọ̀ yìí àwọn ọlọ́pàá tó mú wá gan sáwọn náà gbádùn lórí búlọ̀ àwọn náà ẹ má lù bọ̀bọ̀ yìí ẹ ti ìjà gbọ́ lẹ́nu ẹ̀ náà bí mo ṣe kọ́rọ̀ bí mo ṣe ń ronú mo kọ́rọ̀ mò ń rò mo jókòó gbogbo àwọn tó jẹ́ ọ̀daràn wọ́n á jókòó wọ́n á wò báyìí pé fúnra wọn máa rí sí pé òótọ́ lọmọ ọlọ́mọkùnrin sọ náà ó sì kúránì ṣé àwọn ìkẹ́nu wọn tó rẹ̀ pé sẹ́yìn pé orí ọ̀daràn mọ́ pé orí pé àpèjú rẹ̀ jẹ́ ọmọ ọ̀daràn wọn ìkẹ́nu wọn á dìde pé ẹgbẹ́ òótọ́ lẹ́ni yìí sọ náà táìpì tó tọ́kùnrin náà lágbára wáyé tó jẹ́ pé àwọn tó jẹ́ àwọn àfà ló wá gbóló lọ gbé Ìbàdàn nígbà wọn ṣe lọ gbé Ìbàdàn bẹ́ẹ̀ làwọn kan náà takò nínú tọlọ́pàá pé ìdákẹ́ ìsọkúsọ lẹ́yìn náà sọ bẹ́ẹ̀ làwọn tó rí wọn pé ń reason pé òótọ́ ni náà àtọwà sùkúrà ó yẹ ká filẹ̀ fáláwù ni kódà yìí kẹ́kọ̀ọ́ sọ pé tálà bá ti lè gbé gan ẹni kúrò àwọn làgbára tó tọ́ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí mo sọ ó kàn ti dájálẹ̀ láàrin wọn ni àwọn kan ti ń jí ṣùgbọ́n àwọn kan ti kú àwọn tó kú wá báwọn tó ti ń jí yà ipe òótọ́ nìkan kó lè gbé ọmọ yìí tẹ́gbẹ́ tó kúrò alágbára ṣé kò yẹ kíkúrò òfin ẹ̀kan fún nítòótọ́ ló yẹ kó ti jọ̀bọ́ náà ṣé bá gbọ́ pé wọ́n bára wọn jà pé ṣé bá gbọ́ pé nílùú kan ẹnìkan sùkúrà ní ó sì dọ̀bọ̀ a gbọ́ pé ìlú kan ẹnìkan sùkúrà ní inú yọ lára rẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí bára wọn jà lọ èmi tó fẹ́ dáwọ́ jọ lé lórí wọ́n mọ̀ lùra àwọn tó yí pé ọlọ́pàá tó wá sọ pé ṣé ẹ̀yà wèrè ni wọ́n lùra àwọn jìnnà kọ́lọ́pọ̀ tó mọ̀ torí tí àwọn ọlọ́pàá ń rò ní pé ọmọ ni wọ́n dìdù lùyà fún wọ́n sáà rí pariwo ń pọ̀ àwọn ọlọ́pàá ló padà wá yanjú ẹ̀ pé kí ló dé èèyàn sọ pé àṣẹ ẹ̀gbọ́n ni eléyìí sọ yí pé nítòótọ́ ó yẹ kí Kúránì ò protect jalè Kúránì ò protect jalè lóòótọ́ èmi wá ìkejì wá ní èmi wá sọ pé irú rọ́bìṣì wo nìyẹn Kúránì nínú ẹgbẹ́ ìwọ̀n tó wà pé wọ́n ní káyánu wọ́n máa kàkí ní sọ́ọ̀tù kìnìkan aláwọ̀ sọ pé wọ́n sáà bára wọn fà á pé ìmọ̀ bóyá mùsùlùmí nìkan nígbè lọ ni ọlọ́pàá náà ó náà tó dó sínú ẹnu àwọn wọ́n ti jọ fáyà síra àwọn yìí náà sọ pé inú sọ́ọ̀tù nìkan àwọn náà bá tún dára wọn lẹ́kọ̀ọ́ mo sáà gbogbo ẹ̀ ká mọ́ fọ̀rọ̀ gùn ó di ijọ́ kejì olórí ọlọ́pàá ó ń sáré jíde rúrúrú ẹmú ọ̀bọ̀n yẹn jáde tí mo gbọ́ ọlọ́pàá yẹn ó wá ó tún ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọgbọ́ tẹsẹ̀ ó wá fi so tẹsẹ̀ méjì mọ́ra wọn ó yọ lẹ́sẹ̀ ọ̀daràn nínú sẹ́ẹ̀lì ó yọ lẹ́sẹ̀ tiẹ̀ ó wá fi so ẹsẹ̀ méjì mọ́ra wọn ó wá tún tọwọ́ nígbà tó tún tọwọ́ wọn á gbé mi lọ sínú ọ́fíìsì kékeré kan ibẹ̀ náà tí wọ́n á fi ọ̀rọ̀ lọ́mí fún wípé kí n kọ statement ìgbìlá àti statement ibẹ̀ náà ni lọ́ọ̀yà ti bá wa àwọn oníṣẹ̀ṣẹ̀ kan náà ti wá bá wa ń bẹ̀ tó jẹ́ àwọn ti ìlú Ìlọrin ìfẹ̀sọ̀rọ̀ pọ̀jù nípa bí àwọn oníṣẹ̀ṣẹ̀ kan wá bí wọn wà kí n mọ́tò lọ fi ọ̀rọ̀ dáwọ́ lálẹ́ láàrin àwọn oníṣẹ̀ṣẹ̀ pé ìwọ báyìí ló ṣe gbogbo ìṣẹ̀ṣẹ̀ ìlú Ìlọrin pátá ló jẹ sí àdúpẹ́ lọ́wọ́ wòye ojú òní tíyìn masako statement ọlọ́pàá ìgbà sísìn lẹ́nu náà ó sàn wò mí gbogbo wọn àfihàn pé nǹkan kan náà ló wà lórí gbogbo wọn kí wàá bọ̀ sọ̀rọ̀ jìnnà nínú àwọn ẹ̀sùn tí wọ́n kọ́ tẹ́kẹ́ níjọ́ náà tí wọ́n kọ́ gbé jáde gangan ni pé olórí ọlọ́pàá versus first charges nìyẹn náà ni mo commissioner of police first kínní nìyẹn versus àfa Òkútagídí olè sọ́lá àkọ́kọ́ commissioner of police and Òkútagídí àfa Òkútagídí versus talọ́lọ́run ẹ ṣé mo dúpẹ́ kí mi mọ̀ pa ọ̀rọ̀ kéèsì pọ̀ commissioner of police
and Afokutagidi Pastor Ọlọ́run kí ẹ pé ìkẹta kọ́ mú wá nù kí ẹ kí wọ́n fi torí ẹ̀sùn kan gbéyàn ṣebí láti torí ẹ̀sùn gbogbo ti wá lọ pera wọn jọ wọn á pé bíríkótó wọn pé bíríkótó wọn ti wá wò pé ọ̀nà wo la lè gbà torí eléyìí ó lè fẹ́ bọ́ mbẹ́ wọn ti wá gbé charges mi single charges àáfà Òkútagídí Pastor Ọlọ́run àwọn tí mo sọ pé wọ́n ti gbé ẹ lọ sí ànádà kóòtù ni o bọ́n ṣe lo magistrate ni wọ́n lo prayer court wọ́n ti gbé ẹ lọ sí ànádà court ṣe pé ọ̀nà wo lọ́mọ yóò ní gbà bọ̀ mbẹ́ náà kò yẹ kò mẹ́yọ̀ bọ̀ mbẹ́ wọ́n ṣe mọ̀ ọ̀sẹ̀ pé wọ́n lọ wo fídíò wọ́n lọ wo àwọn fídíò tàbí sẹ́yìn pé ta ló bú ok lẹ́yìn ẹ̀ wọ́n sọ lọ gbé Sheikh Labib Pastor Ọlọ́run wọ́n wá rí pàtí lọ kóòtù ọmọ yóò gbúdọ̀ bọ́sẹ̀ wọ́n sọ lọ gbé Aliagan Pastor Ọlọ́run ipò ọmọ sùkúrà mi ti fẹ́ jump síwájú ni o but ògbọ́n wù mí kí n sọ gbó charges tí wọ́n gbé dúwá torí lẹ́yìn gan US imam àti ẹlẹ́kẹ̀jẹ̀gẹ̀dẹ̀ Alifulani àwọn náà tún padà gbé mi dìde torí àlùmí bí ìṣe ní bọ́ bí nìyá ó ṣe bá mi ni òun ló jẹ wọ́n lógún pé ọmọ tí kò nífẹ̀ẹ́ Islam yìí bí nìyá ó ṣe bá tí wàá dẹni tó wá gbẹ́sẹ̀ tí ó sokùn sí adìẹ lẹ́sẹ̀ ó wá mú kún ó tẹ̀ mọ́lẹ̀ ó wá rìnsẹ̀ mọ́ ṣé ìwọ mọ̀ pé bádìẹ ò bá ní òmìnira ìwọ náà ní mú lómìnira bí ọ̀nà ò bá bá díẹ̀ tó bá gbẹ́sẹ̀ kó lórí okùn adìẹ báyìí kí lọ́nà ò bá díẹ̀ ìwọ́gun ò ní lọ́nà. wọ́n wá kẹ́sùn ẹ̀sùn pọ̀ kí wọ́n mọ̀ kó ní kí wọ́n ti kó police station àṣàkọ statement akọ gbogbo ẹ̀ ibẹ̀ yẹn ni wọ́n gbà gbé mi lọ sí first charges sí ti commissioner of police Afokutagidi Pastor Ọlọ́run ṣé ẹ mọ̀ pé lẹ́yìn tí ṣe mọ̀ pé nígbà tí ó rí pé àwọn lọ́ọ̀yà ńláńlájá sọ̀rọ̀ ṣé àwọn commissioner of police kan sọ pé ẹ̀wọ̀n mọ kíníkan àwọn kẹsí wọn ló ní wọn lọ gbé kẹsí wọn ló ní wọn lọ gbé 4 charges sì jẹ́ commissioner of police Afokutagidi Pastor Ọlọ́run wọn ò tí wo fídíò pọ̀ báyẹn nígbà tí wọ́n gbé tí wọ́n sọ yẹn lọ wo fídíò àfa Kàrímù fídíò rẹ̀ sọ́pọ̀ mọ́ ń ṣe náà tá ló ti bú àfa kẹ̀kẹ́ wọ́n kò sàlẹ̀ sẹ̀lẹ̀ síra wọn ni àfa Rasaki fídíò wo lẹ́ni ọmọ ń ṣe náà tó ti bú àfa Lágbájá ọmọ Lágbájá wọ́n á lọ tu gbogbo ẹjọ́ wọ́n á fi nípa mú kéèsì wá wọ́n bá gbé mi dé ilé ẹjọ́ gègé wéèpè tó ní alimọ̀ sọ̀rọ̀ lọ àlékún bí wọ́n bá gbé mi dé ilé ẹjọ́ nígbà wọ́n gbé mi dé ilé ẹjọ́ ẹ̀yìn níwájú magistrate Mohammed èrò mọ̀ pọ̀ o ní tí wọ́n fi mọ̀ pé tí mo fi kódà tẹ ìdòrú nínú sẹ́ẹ̀lì ọlọ́pàá tí mo wà àwọn àfáà kan wá jókòó síbẹ̀ di arọ́jọ́ kejì lórí pẹ́fẹ́ bàtọ́ ọmọ ọlọ́mọ jẹ́ tí wọ́n gbé mi jáde báyìí èrò nílọrin o bí èrò mọ́kà wọ́n sí convoy tẹ̀lé mi ni bẹ́ẹ̀ ni èrò lọ́tún lójú títì èrò lọ sí ọmọ yẹn ni alẹ́ wọ́n sàn pariwo ìlú ṣe máa ń dìdìrín tó báyìí iyì tí mo gbàǹjọ́ náà nínú pé wọ́n ní mi lára gómìnà lù wọn ò gbárí òkìkí ìjọ náà gómìnà lù wọn kò ní lókìkí ìjọ náà nígbà tí wọ́n dé ilé ẹjọ́ kóòtù májísírèètì ìjọ náà kò dá ẹjọ́ kankan níjọ́ náà ọ̀rọ̀ tèmi nìkan ló wá sọ tán dé báyìí gbúrúgbúrú bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà dúró tì mí pé ẹ̀sán ní fọwọ́ kan ìṣáàdùn wọn ti dúró tì mí tó ní mo rí èrò yẹn ti pọ̀ jù wọ́n gbé mi dé kóòtù láti inú mọ́tò wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ náà ṣépè wọ́n ṣépè bí ó sì pọ̀ tó èpè ní gbogbo wọn ṣẹ́ èpè tí wọ́n ṣẹ́ lánàá wọ́n ti fúnra wọn rù lónìí torí nǹkan ti ń ṣe yín ẹ̀ sì mọ̀ bẹ́ẹ̀ náà ṣépè náà ń bú ìpè lẹ̀ adájọ́ máa gbìyànjú adájọ́ wa sọ wípé lọ́ọ̀yà tiwa náà wà ń bẹ lọ́ọ̀yà wa àwọn lọ́ọ̀yà wa gbogbo wọn ti dé lọ́ọ̀yà tiwọn náà pọ̀ bìbà
lẹ́yìn ìwé tó wúrò adájọ́ wa sọ pé ó ní ẹ̀sùn tí wọ́n gbé mi fún yìí ó lẹ́sùn ó ní ó yẹ kó fún mi ní bẹ́ẹ̀lì báyìí ni ìyẹn magistrate Mohammed ó lé ẹ̀sùn tó yẹ kó fún mi ní bẹ́ẹ̀lì báyìí ni ó ní ṣùgbọ́n sórí òun ṣe pọ̀ ó ní tóun bá ilé fún mi bẹ́ẹ̀lì ó ní wọ́n ní jẹ́ ń délé o ó ní sẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ kó mọ yín mílẹ̀ kan náà ní àwọn èrò tó pọ̀ nílùú yìí ó ní wọ́n pa mí o ó ní pàtàkì díẹ̀ yìí ó wá sọ pé kí wọ́n lọ jù mí sí ẹ̀wọ̀n lókè kúrá tí ó fi di ìgbẹ́jọ́ tí ń bọ̀ ní tó san òótọ́ ọ̀rọ̀ ni o èrò pọ̀ bíbà àfi táyé pé tẹ́ máa fún mi bẹ́ẹ̀lì ibi tí ń sùn ọlọ́pàá gbọ́dọ̀ mọ́ sọ mi ni tó kàn ákà fún mi bẹ́ẹ̀lì kan ní àwọn fáàmì ńlẹ̀ mò ń lọ bẹ̀rùn àti bí àtàwọn tájá lọ àwọn aráàlú wọn sì tá àti dáná táyà ìtòrí ló ti pọ̀ jù adéyà pé yá mo lọ gbé mi lọ sí òkè kúrá ìbẹ̀ kọ́ ló pọ̀ jù àsáwọn ọlọ́pàá àti ẹ̀kí tuntun pẹ́ lọ́wọ́ wọn ni àti ẹ̀kí tuntun lọ́wọ́ ọlọ́pàá ni wọ́n ò fọ́ọ̀kàn mi ó lè lọ́lọ́pàá sí mi èrò tẹ̀lé wá láti kóòtù lókè kúrá ni o òkè kúrá prison lókè kúrá èrò tẹ̀lé wá láti kóòtù débẹ̀ ni o dé prison tọ́mù mi wọnú prison tọ́mù mi wọ̀ báyìí ó ní bìkan dájú pé register section ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tó máa accredit yẹn ìbẹ̀rẹ̀ tó máa accredit yẹn wọ́n ti accredit ṣe wọlé ẹgbẹ́ mi débẹ̀ àwọn prison dẹ̀ ni wọ́n ti sọ wá same sí mi ní ọwọ́ láti ọ̀hún bákan ìgbẹ́ mi débẹ̀ wọ́n kàn ju chase mi lẹ́sẹ̀ ní pẹ́ẹ́ gbogbo ẹ̀yin ẹlẹ́wọ̀n ẹgbẹ́ ẹ̀yin olórí ẹlẹ́wọ̀n ẹ̀yin wọ́n dà tẹ́ fọwọ́ kan ara yìí ìnira lẹ́ẹ̀ bá jáde láyé wọ́n á gbé mi ibẹ̀ náà wọ́n gbé mi débẹ̀ wọ́n á gbé mi sáà ní bíríkótó àwọn wọ́dà wọ́n lọ bí 17 wọ́n wá jí ká mi báyìí àwọn kan kú mọ́ lọ́wọ́ àwọn kan mọ̀ kú mọ́ wọ́n jí ká mi báyìí torí ní tó fà á tí mo fi lánàá etí nù etí sì ń dùn mí dísìn torí last 2 weeks mo sì lọ sí hospital tí mo lọ tọ́jú etí mi àwọn etí mi ṣe mí dísìn mo ìfà búra etí yẹn dùn mí dísìn wọn á mú bí kótó sáàárín méjì ìfọ̀tí ni mo sì fífà búra mo sì gbà mí létí méjì tí wọ́n gbà pàà mo sáré yí ẹ̀mọ̀ wọ́n ti fẹsẹ̀ wọ́n sọwọ́ tí wọ́n ti yí sí bíbá ẹ̀ ọdún lè mú fèsì tẹ̀yìn ní ó gbà mí mo wá yí kiri nígbà tó yá mo wá dojú bolẹ̀ pé mo tún mọ̀ pé ìmọ̀ yín tẹ̀ ń gbà mí mo wá dojú bolẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́n ti pé wọ́n á bèrè ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ gbà mí náà sọ̀rọ̀ pé ìwọ́n sùn Kùránì ní ẹ̀kẹ́kẹ́ ìgbà tó yá wọn ti àwọn náà ti padà sí pé mi ì gbọ́rọ̀ mọ́ ẹ̀jẹ̀ tí ń jáde létí mi ì gbọ́rọ̀ mọ́ mo sì ń wò bẹ́ẹ̀ ni pé ajàfẹ́tọ̀ọ́ mi nìyẹn bí ẹni pé nílùú Nàìjíríà kò sájàfẹ́tọ̀ọ́ mi nìyẹn mọ́ kí ló ṣe pé ajàfẹ́tọ̀ọ́ mi nìyẹn ò sí ṣùgbọ́n àwọn náà ti di yóò ní kó jẹ́ Kristẹni àbí Mùsùlùmí tí wọ́n ti wá gbọ́ pé àwọn ọmọ tó sùn Kùránì wọn ò ní fẹ́ dá sí wọ́n lù mí tọ́jà fi jáde létí mi àwọn náà ti nígbà tó yá wọn bí gbogbo ẹni tó gbọ́ ẹ̀sùn pé lu ara yìí tó gbọ́ ẹ̀sùn pé gba etí tí ó fi jáde láyé ìnira ni ó bá jáde láyé mo dojú bolẹ̀ pẹ̀lú kinní lọ́wọ́ wọ́n á fi kùmọ̀ yẹn gbé mi dìde pò mo sọ pé mo fi ifá búra ní ara àwọn wọ́dà èyí tó jóbi nínú wọn ó sì ń sunkún ẹ mọ̀ kí wọ́n tó lóye débi pé kéèyàn mọ́ sunkún fún yàn kò wá lè wá bá wọn pé ẹjọ́ ìfọ ọmọ ilẹ̀ obìnrin máa sọ pé ọmọ yìí ọba sì ti sun Kùránì ọba yìí ti sun Kùránì ó dà pé wá pè kàn sí wá pè kàn sáré ìlànà àwọn tó lù mí pé mo pín tó bá sọ ni pé kí wọ́n fi mí lẹ̀ tó jágun mọ́bìnrin yẹn ọ̀rẹ́ yìí wọ́dọ̀ ọkùnrin jágun mọ́bìnrin yẹn pé kí ló sọ kí ló sọ ọmọ tó sùn Kùránì. mo sì gbé mi nù ibẹ̀ ni wọ́n ti yọ igun náà ti fọ́ ẹsẹ̀ àti ògbọ́wọ́ tí ó gbára mi ti wú gbogbo ẹ ti lé gbùdùgbùdù bó ti wú gbùdùgbùdù bẹ́ẹ̀ báyìí lájà arápọ̀ tó wọ́n lu ẹsẹ̀ yẹn o wọ́n etí ò gbọ́dọ̀ mọ́
bọ̀tá àwọn béèrè lọ́wọ́ mi tán ní pé mi lè táwọn sí tán béèrè lọ́wọ́ mi wọ́n ti wọ̀ pé àti rán mẹ́ẹ̀dógún kan wọ́n wá wọ́ mi wọ́n wọ́ mi wọ́n wọ́ mi wọ́n wọ́ mi ẹ mọ̀ kí ọmọ bí wàá lè máa wọ́ nǹkan kan lẹ̀ torí iṣẹ́ mi tí mi lè dìde wọ́n wọ́ mi lémi tó yẹ kó lọ gbé sí awaiting trial èmi tó yẹ kó lọ gbé sí awaiting trial wọ́n wá wọ́ mi lọ síbẹ̀ yàrá kúkúrú kan ni ó dàbí àjàlẹ̀ àwọn tó máa ti dájọ́ ọkú fún ni wọ́n máa ń kó síbẹ̀ yàrá kúkúrú kan èèyàn 5 ló wà ń bẹ̀ wọ́n gbé condemn ló máa ń pè ní prison condemn wípé ẹni yẹ lọ pa inú òkùnkùn tó ti ní rí nǹkan kan àwọn tó dájọ́ ọkú fún ni wọ́n máa kó síbẹ̀ lẹ́mi tẹ́ kí wọ́n láwọ̀ ti tọ́jà níbi táwọn èèyàn gidi wà wọ́n lọ kó mi ti àwọn tó ti pààyàn àwọn tó ti jalè rí wọ́n wá wọ́ mi síbẹ̀ báyìí nínú òkùnkùn bírímù tí mi báyìí pé wọ́n ti ǹtẹ́ pé ojú mi ò lè fẹ́ lajú mọ́ gan wọ́n sì ju mi bẹ́ẹ̀ tí mo máa ṣe fẹ́ lajú díẹ̀ báyìí mo sì láwọn kan wọ́n ti wọ́ mi síbẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ ti lù mí tán tẹ́ ẹ wọ́ mi wá ẹ tún wá ń sọ fún mi tẹ́ ẹ wọ́ mi lẹ̀ bí òkú màálù ẹ tún wá ń sọ fún àwọn tó wà bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ sọ mi lálejò olóṣùkúra ni o nínú òkùnkùn bírímù wọ́n kó mi máwọn tán ní kan lọ pa gbogbo àti àmọ́ ayé ojú mi ti yẹn ẹ wò ẹ jẹ́ kí n tún ń tójú mi nínú òkùnkùn ṣùgbọ́n ibi tá wọ́ mi sí náà mo fi fá búra mo fi rotí ìjẹ́búra ibẹ̀ ní ifá ti dé mo sì ní pé ifá dé ibi olú òkùnkùn tá wọ́ mi sí ẹ̀bẹ̀ mo sọ pé ifá tó fún un fa o ifá dé o torí mo fi fá búra mo fẹ̀mí mi búra kíkiri yóò tó ṣẹlẹ̀ ní Olúwawo Èjìgbò bàbá yẹn gbogbo tẹ́ ẹ bá wà àtọmọ yín àti ìran yín gbogbo ohun tó bá jáde lára yín ẹni fojú sunkún nǹkan wọn ò ní mọ̀ nígbà tó ń jáde láyé wọ́n pè mí ta lọ́lọ́ o nǹkan báyìí ó ṣẹlẹ̀ o mọ́mọ́ ló ṣe ti fá mọ́ o ifá fẹ́ gbé ọ̀gá ni o wọ́n pé fún nọ́mbà mi ìmọ̀ bá ṣe mọ́ nọ́mbà mi wọ́n kẹ́ pè mí ta lọ́lọ́ nǹkan báyìí ó ṣẹlẹ̀ o mọ́mọ́ ló ṣe ti fá mọ́ ifá fẹ́ gbé ọ̀gá ni o ṣùgbọ́n inú kòtò àjálẹ̀ níbi táwọn tí wọ́n ní kí wọ́n lọ pa tọ́jú mi sí ibẹ̀ ifá ti dé ifá dé ẹ̀rù bá mi ifá ló ń bọ̀ ní òtí dé mo kọjá tẹ́nìkan lè mú àfi táyé pé mi náà kọ́ ti fámọ́ ní ìṣètì fámọ́ lókù mo kọjá tẹ́nìkan lè mú mo fi fa búra mo kọjá tẹ́nìkan lè fìyà jẹ tí ó sì ló fìyà jẹ gbé ìjọba ti dé ẹgbẹ́ yẹn olólùfẹ́ wa ẹja sẹ́nukù ẹja tún fi mọ́ lónìí nítorí ọjọ́ ń lọ. kábíyèsí Olódùmarè kábíyèsí fá akí ogun ẹ̀mí lóòfẹ́ ta lọ́run pátápátá ikú tẹ́ fi wo ní fọ́ ìdí tẹ́ fi ń gbé òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fá akí wa kú ọjọ́ mẹ́ta ìtàn tá à ń bá lọ tipẹ́tipẹ́ tí ogun yìí ti ń pè wá sí ẹ̀sìn Ìlọrin series 3 bí wọ́n ṣe wá jí mi gbé láti Ìlọrin wọ́n wá jí mi gbé Ìbàdàn tá à ń bá lọ ní ọ̀kan náà wà létí ibi tí aṣọ dé káwáṣẹ́ tún mú láti bẹ̀rẹ̀ káwá gẹ ní pépèpé fáwọn tó tẹ̀ ń wúwa nígbà àkọ́kọ́ lórí ogun yẹn tí ń pè mí pé ta lọ́lọ́run ṣáà ní ṣe series 3 ẹ̀sìn àwọn Ìlọrin yìí ni ṣáà ní ṣe ni àbáwọn kéyìn tí a ti ń ṣàṣìyìn ni ṣàṣìta ni ẹni mi kùkù tí alẹ́ lómi ó ti kọjá irú èmi níbi tá a sọ dé òun níbi tí wọ́n ti lọ gbé mi tán gbé mi kó lé ọdún táwọn wọ́dà gbé mi tẹ́kún lọ gbé mi sáyẹ̀wò ìsáyà tán lọ gbé mi sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ní wọ́n lọ pa tán pé condemn inú òkùnkùn bírímù kí wọ́n mọ́ dẹ́yìn tẹ̀sán wọ́n lágara ẹ jẹ́ mú ọ̀nà rẹ̀ wá sí ẹ̀yìn díẹ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ kí n gé pé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  àti pé pàápàá jùlọ èyí tó tún jọ bẹ́ẹ̀ tó dà ní pé a tún fi gbé ìtàn ẹ̀sìn Ìlọrin sẹ́gbẹ̀ẹ́ ó ní pé ṣe mọ̀ ọ̀rọ̀ wọ́n jíyàn gbé ní Kwara State wọ́n jíyàn gbé lọ́tún wọ́n jíyàn gbé lọ́sì kò jẹ́ kí àtàwọn tí wọ́n lé wọ́n ṣe mítì pẹ̀lú àwọn bandits àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn ló tún fà á tá a fi tètè tí parí ẹ̀ tó ráwọn náà tí mo kéde ta lè kí gírì tá a mú gírì tá a sì parí ẹ̀ bẹ́ẹ̀ náà ẹni tó tún wá wù mí tó tún fẹ́ kí n tún tẹ ìṣẹ̀lẹ̀ síwájú ní pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí a bá ṣe fídíò sí Facebook
táwọn ọmọ gèrí àwọn ọmọ gẹ́rígẹ́rí alimi tí wọ́n bá kọ́mẹ́ǹtì wọ́n wá lọ mú fọ́tò nígbà tí wọ́n so Milankov sẹ́yìn nínú station ní Ìlọrin wọ́n wá lọ gbé sí Facebook ìpèsè rí ṣé o ti gbàgbé ni o ti gbàgbé ẹ̀wọ̀n rẹ́kù kan so wọ́n lo àwọn picture yẹn wọ́n lo gba àwọn ọ̀rọ̀ yẹn láti mọ̀ tẹ́tì mi pé a tó tún ọ gbé ẹja mọ̀ wò èyí tẹ́ ẹ ṣe ń jọ́ sí ẹ̀sìn rẹ̀ ẹwà dúró ẹ̀sìn tó yọ mo rántí gbà náà gbogbo fọ́nà òun lẹ́wọ̀n gbogbo àwọn àfáà pátápátá àti oníyàwó mẹ́ta o àti kíníkà adépọ́jú o àti làbíbo àti kọ́lọ́nsọ gbogbo wọn kú kóòtù ní tinú wọn ń dùn pé wọ́n ti gbọ́ ọmọdé o wọ́n ti gbé dé o pẹ̀lú èròǹgbà wípé tá a bá ti lè mú ta lọ́lọ́run olóńtì stop Islam tá a bá ti mú ti tán pẹ̀lú èròǹgbà torí gbogbo wọn kò sí káyọ̀ sọ pé irú ètò lóníyàwó mẹ́ta Ìbàdàn ní ń gbé mọ́láàmù òun gbé ní Òṣogbo gbogbo àwọn tó wà ń kọ́ọ̀tù yẹn Fúlàní Ali Fúlàní èyí ń gbé ní Èkó ṣùgbọ́n mọ̀ lọ́ní ní àwọn ọ̀kan lọ́mọ gbogbo wọn ń kálukú wá from different area ni wọ́n wá láti kódé tó wà ní Kánò ní wọ́n wá pé yes àti gbọ́mọ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti rí pé táwọn bá ti gbọ́mọ yìí ẹ̀sìn àwọn nísinmi ẹ wá wá sẹ́yìn bọ̀ èmi lè wá lẹ́gbẹ̀ẹ́ nísìn o ẹgbẹ́ mẹ́sì bàbá ẹgbà kéde Oòduà ẹgbẹ́ ọba lọ́mọ tàbá kódà ẹfẹ̀ lè gbàsá Yorùbá gan ẹgbẹ́ olówó Èkó ẹgbà kan bí ọlọ́ba àbí ẹgbẹ́ jágò ẹgbẹ́ mokún I love my husband atamọ́tàsí àrẹ̀mú wà lẹ́sìn adéfà wà lẹ́sìn tí ẹni kẹ́ ti fẹ́ gbé gbogbo òlu ẹnìkan lẹ́gbẹ́ lẹ́sìn pọ̀ tó báyìí èmi mo ti ẹ̀fà fẹ́ dákọ̀ báyìí gan kódà ẹfẹ̀ lè gbé Koko Zaria lẹ́yìn tẹ́ kò sí ẹgbẹ́ VDM ó ti láwọn gbà alágalamba àfẹ́ ìlú tó pa alágalamba tí ó lálágalamba nígbà náà gbogbo wọn péjú pẹ̀lú èròǹgbà pé yes ọ̀tá Islam làwọn ti mú yìí táwọn bá fi lè mọ́mọ́ yìí táwọn bá fi lè dá lákẹ́ táwọn palẹ̀nu mọ́ tí ò lè sọ̀rọ̀ mọ́ ẹ̀sìn àwọn àṣírí àwọn òní tú Ọlọ́run bá wọn fẹ̀sẹ̀ àwọn wọn bẹ́ẹ̀ láì mọ̀ pé ìgbésẹ̀ àtẹ̀gbẹ̀hùn gan ló mẹ́sì ẹ̀sìn wọn sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn ti wá di tọ́rọ fákálí báyìí nígbà tó wá di pé gbogbo àwọn tá a kà wọ́n yìí tó máa tún wọn nídìí jáde tó di pàṣẹ wọn ti tú ó ti wá débi pé ní ìsinmi ayé gan àwọn gẹ̀rẹ́ tó wá ń tó àṣírí ara wọn èyí tó ní ẹ lọ sọ fún mọ̀ọ́lù pé pàánà bí mọ̀ọ́mọ̀ ti kú ṣẹ́rí pàwọn àfá ẹgbẹ́ rẹ̀ tó jáde tán takò pé ìsọkúsọ ló ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táfà kẹba mú lábàlẹ̀ lọ báyìí kò sẹ́ni tí ó takò Allahu Akbar gbogbo mọ̀ sọ bíbẹ́ kàn mú lọ mo kàn fẹ́ fi mú nítorí fẹ́ gé pépè pè mẹ́rin wípé ìkẹtẹ́ ṣe pé ẹgbẹ́ ta lọ́lọ́run pẹ̀lú òrùngbà pé ó ń disturb yín ẹwà ọdún tó ti jáde tábà tí wá sí fídíò ní ìsìn báyìí ẹ̀ tó wá lọ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ pé so wọ́n á lọ kọ́mẹ́ǹtì ibi tí wọ́n sọ blue tí wọ́n ti wá gbé mi yẹn tí lẹ́kọ̀ọ́ àlọ́run mi pé ṣé o ti gbàgbé ni láti mọ fi threaten mi ẹsẹ̀ kan ó bu yín lọ́wọ́ mélòó wà lẹ fẹ́ sí báyìí ibẹ̀ ń kọ́ mú lọ ẹjá bẹ̀rẹ̀ tán kágé pépèpé ohun tó ṣẹlẹ̀ tó fi wá gbé ta lọ́lọ́run kò ṣàjòjì sí gbogbo wa tí wọ́n wá gbé mi láti Ìbàdàn pẹ̀lú òrùngbà gbogbo àwọn mùsùlùmí pátá gbogbo àfáwọn pátá pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ gbogbo àfáwọn pátá látòrí akégbà góòlù tó fi dórí gbogbo pátá kò sí èyí tí ò fọwọ́ sínú gbogbo wọn gbà náà àfọwọ́sowọ́pọ̀ pátá wọ́n ṣàgbé mi dé Ìlọrin wọ́n á gbé mi láti Ìbàdàn wọ́n dì mí lọ́wọ́ sẹ́yìn dì mí lẹ́sẹ̀ wọ́n gbé mi dé Ìlọrin nígbà wọ́n gbé mi dé Ìlọrin gbogbo wọn jubilé tìkì alẹ́ òun náà ni gbogbo àwọn àfáà ti wọ station náà ti ṣe gbogbo ẹ̀ àwọn òkúta gidi gbogbo wọn ti dé station wọ́n ti jubilé ti kiri bí ẹni tó lówó yẹ kódà bẹ́ẹ̀ ni ojú òní tíyìn àti Sheikh Labeeb náà gbogbo wọn náà jubilé ti kiri Ìlọrin dùn jọ náà bí ìgbà téèyàn bá rówó lórí pé wá jẹ́ ọmọ ọlọ́mọ gbé nílùú rẹ̀
láì bẹ́yìn lórí láì fàyín dì láì fàdíya inú gbogbo sì ń dùn ẹ̀sìn jubilate láì tẹ̀ wá rántí pé òbí kan ló bí ọmọ yìí náà. táìpẹ́ lè ṣègbésẹ̀ yìí irú gbèsè tẹ́ ṣe lórí ta lọ́yìn táìpẹ́ lè gbìyànjú lórí ọmọ tó pa Fúsọ̀ Ràmọ́nì kò wá mọ̀ dáa ìgbìyànjú tẹ́ ṣe tí ó gbọ́ yẹn mùsùlùmí parapọ̀ tẹ́ fi wá gbé ta lọ́lọ́run yìí ápẹ́ lè ṣègbìyànjú lórí àwọn bandits wọ́n ti fẹ́ pa gbogbo Kwara State tán ìbámọ̀dá ẹ pé àwọn alifula ní gbogbo àwọn mùsùlùmí àtàwọn ọmọ ìyá tí wọ́n ń dá àsúrà tẹ́ ẹ pé tán dáwó jọ tẹ́ fi wá gbé ta lọ́lọ́run ẹ pé gbogbo wọn lórí àwọn bandits ti pa ní Kwara State náà ẹ rí gbìyànjú yẹn ṣe kí wọ́n mọ pa yín kó mọ pè yẹn yín kó mọ pàná yín ó tẹ́ yín lọ́rùn ju kẹ́sìn yín ó bàjẹ́ lọ sẹ́sìn wà ló fẹ́ sọ yín gan ni àbẹ́yìn lè fẹ́ sọ ẹ̀sìn ẹ̀sìn ò rí yín dáàbò bò wọ́n ti fẹ́ pa yín tán Kwara ṣùgbọ́n ìfẹ́ dáàbò bẹ̀ sí wọn kẹ́sìn kó mọ̀ bà pa ẹ̀sìn kẹ́sìn wọn bà pa wọn ilẹ̀ fẹ́ dáàbò bò ṣùgbọ́n sí ò rí yín dáàbò bò tó fẹ́ pa yín tán sẹ́sìn lẹ́ ń sin ní àbẹ́ sẹ́sìn ẹ̀yin lẹ́ ń sẹ́sìn ní àbẹ́ sí ló ń ṣe yín ń ṣàgbémi débẹ̀ ẹ má bínú ẹjọ́ mi ò púpọ̀ jù ọmọ màjé mọ́rò ní mí mọ́rò tó mọ́rò jẹ́lẹ́jọ́ lọ wọ́n gbé mi débẹ̀ wọ́n jubiléètì wọ́n ti gbogbo ẹ̀ nígbò dára ọjọ́ kejì àkọ statement nínú sáìtì tàbí mẹ́ẹ̀ gan nítorí tó rí pọ̀ ṣùgbọ́n ẹjẹ́ pàwọn bẹ̀ tí kálíbà ayé tẹ̀síwájú nínú sáìtì tàbí mẹ́ẹ̀ gan nítorí mi rí nígbà wọn nínú sáìtì tàbí mọ́ wọ́n ní wọ́n kọ́ gbé mi lọ níbi kan kọmíṣánná ló ní ẹ má fi sínú sẹ́pẹ̀sẹ̀ yìí o ní polisi láti sọ kọmíṣánná ló sọ pé ẹ má fi sínú sẹ́pẹ̀sẹ̀ yìí ẹ má fi sínú sẹ́pẹ̀sẹ̀ o torí tí bá tún sọ̀rọ̀ yẹn ìtumọ̀ máwọn nǹkan tí n tún sọ ní last video ìtumọ̀ náà tí ìtumọ̀ tún mú wá wọ́n gbálẹ̀ kan gbàgbẹ́ kọmíṣánná ni wọ́n máa gbé lọ sí sẹ́pẹ̀sẹ̀ ó dẹ̀ wọ́n sì sẹ́pẹ̀sẹ̀ o wọ́n ní wọ́n lóògùn wọ́n ní yóò disappear o kọmíṣánná ló sọ kọmíṣánná woman gbà yẹn woman yẹn ti rìtáyà sí wọ́n ní yóò disappear o tí ogun wá lójú ayé ń sìn tí wọ́n sọ pé àwọn ò mọ̀ ń pa ẹ o kọmíṣánná yẹn ló sọ pé ẹ má fi ọmọ ìsinú sẹ́pẹ̀sẹ̀ yóò disappear o ẹ wá mọ tán ṣe wá mú lọ sínú sẹ tí èrò ti pọ̀ wọn àkọfọ méjèèjì wọn wá lẹẹkì ṣe mí mọmọ ọ̀daràn kan wọn lẹẹkì ṣe mí mọmọ ọ̀daràn kan wọn sọ àwọn pé kó mọ jẹ ń sun o gbogbo àwọn yẹn náà dẹ̀dí mẹ́ntálítì Islam jà lórí wọn ìgbẹ́ ìsọmọ fún ẹgbẹ́ wọn dé báyìí àwọn ọmọ tó sùkúrà nìní kíríkẹ́ kìnìkan bẹ́ẹ̀ tí gbogbo àwọn yẹn náà ń bínú ha ìwọ òfò ló ṣe kíríkẹ́ ẹ méjì sọ̀rọ̀ pọ̀ nígbà mẹ́mẹ́ ìrò òsùnmọ̀jú bẹ̀rẹ̀ náà nítorí sí yẹn nígbò dára ọjọ́ kejì Barrister Banks yes ni wọ́n dé náà bá mi nù bẹ̀ akọ statement instantly náà gbé mi lọ sí court nígbà tán gbé mi gbé station náà gbé mi lọ sí court ẹ wá wo èrò bí omi wọ́n sá gbé mi dé court Magistrate Mohammed ó dájọ́ wọ́n rojọ́ Magistrate Mohammed ní kò sí tó fẹ́ sọ ó lẹ́wọ́ nílẹ̀sùn tó ti ẹ̀sẹ̀lẹ̀ ó ní bẹ́lẹ́bù ọ̀fẹ́ sí ni ó dìbò tó bá ní kó fi mílẹ̀ fún káàkiri àwọn tó ń wo ìmọ̀ yìí mílẹ̀ kan náà ó kẹ́ pàyàn dànù ni wọ́n lọ já mi sókè kúra mò ń gé pépè ni o wọ́n wá já mi sókè kúra tán ẹ bìlíìfù pé àwọn gbogbo òlú wọn lọ́jọ́ náà ló mọ̀ pé àwọn gbàlejò kan wọ́n tún wá nígbà tí ọkọ̀ Black Maria tó gbé mi láti court tó gbé mi láti court tó gbé mi lọ sí prison ọkọ̀ Black Maria yẹ wọ́n tún ṣí mọ́tò tẹ̀lé wọ́n at least láti court sí prison yóò tó bí 3 kilometers tàbí tó jù bẹ́ẹ̀ lọ ó bá 3 kilometers ni wọ́n wá tún tẹ̀lé wa wọ́n kóra wọ́n wá tẹ̀lé wa dé Òkèkúrá bí kí wọ́n sájà Black Maria yẹn kí wọ́n yọ mí jáde bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá àwọn bọ́dà tí láwọn bọ́dà náà tó láwọn kan táyé pé àwọn ọlọ́pàá àtàwọn ni ọlọ́pàá àwọn ni special force bẹ́ẹ̀ làwọn náà kó bọ̀ tẹ̀lé wa gádígádí náà kó bọ̀ tẹ̀lé wa gádígádí ásà gbẹ̀mí wọlé nígbà tá a wọlé wọ́n ní wọ́n ṣàdùṣẹ́ fún mi bá a ṣe wọlé yẹn náà ni mo ti ń gbọ́ ohùn pé ọmọ tuntun láàní tí ẹ bàjẹ́ lónìí táwọn wọ́dà ló sọ́wọ́ kìí ṣe kó yàwó ẹlẹ́wọ̀n àṣìwà ní ibi tó ti mọ́ ṣàdùṣẹ́ tètè mọ́ gbé èdè prison lónìí èyí ọkọ̀ ṣàdùṣẹ́ bẹ́ẹ̀ ni mo ń gbọ́ pé ọmọ tó tuntun láàní tí ẹ bàjẹ́ lónìí
tí ẹ ta lónìí ìwọ ni èmi gan ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ọpẹ́ ọbẹ̀ náà jubilate àwọn àṣírú àwọn irú àwọn aráàlú náà lú àwọn agbófinró àṣẹ tí wọ́n ń ṣe nígboro wọ́n ìròyìn ti kà wọ́n ní prison náà àwọn jẹ́ tí àwọn ará òkè kúrò àwọn bọ́dà àbẹ̀gán ti ń retí mi dágbé mi tí ó jubilate pé ọpẹ́ wọ́n gbọ́mọ̀ ìdé àwọn tó ti kúrò ní bẹ́ẹ̀ ni ogbóhùn ní sífúkọ̀ ṣẹ́sì gbọ́mọ̀ ẹdẹ́bẹ̀ yẹn làwọn àfá wọn nígboro ni wọ́n pè wọ́n ṣẹ́sì gbọ́mọ̀ ẹdẹ́bẹ̀ yẹn alhamdulillah wọ́n ti gbére alhamdulillah wọ́n ti gbére alhamdulillah pẹ̀lú wọ́n ti plan ẹlẹ́pẹ́ tọ́mọ bá ti dé o bẹ́ẹ̀ sì lùpa ni ẹ wá wọ́n ń fáwọn ìyàwó lówó láti ta àwọn àfá ń fá wọn wọ́n dá lówó láti ta wá lù nínú lé ni wọ́n sáàdùn lọ sí ibi tẹ́sí sáàdùn iṣẹ́ fún mi gangan wọ́n gborúkọ mo sàdùṣẹ́ tán mo ní sàdùṣẹ́ lọ́wọ́ náà ní fọ́tí tí ń bá mi sọ́rọ̀ kí ló mo sàdùṣẹ́ báyìí lẹ́ẹ̀kí ti wà lẹ́sẹ̀ ó ti wà lọ́wọ́ ibẹ̀ náà ti fi mí sáà ni náà ti bẹ̀rẹ̀ fọ́tí ọwọ́ lẹ́sẹ̀ bí mo ṣe yí èyẹ bí mẹ́jọ àbí bí tẹ́ mo wá jókòó sáà ni wọn pẹ̀lú lẹ́ṣẹ̀ lọ́wọ́ pẹ̀lú lẹ́sẹ̀ tí kan gbá mi látẹ̀yìn báyìí yín ó ti ń gbá mi pa tí mo bá sálẹ̀ yí báyìí ìbí ò tún gbá mi pa mo wá yín mo yí jẹ́ fọ́tí tẹ́jú gbọ́dọ̀ mọ̀ tí ìkan tó jóbìnrin láàrín wọ́dà ìyá fi ń sunkún fún mi pé ìyá ti pọ̀jú obìnrin láàrín wọ́dà ìkánú wọn ní ilé gbàgbé mo dẹ̀ dojú ẹ̀mọ̀ tí máa yí dọ́lá ó sunkún pé ìyá ti pọ̀jú tí ọmọ yìí ṣe wọ́n tún tagbá yẹn náà ni lílù náà lù mí nígbà tán ti àdí pé ní ti ẹ̀gbọ́rọ̀ mọ̀ bọ́n ṣe mú kù mọ́nu ó ṣe ń takùmọ̀ bòmí lẹ́sẹ̀ nu nígbà tọ́lú mi tán wọ́ mi lọ tán wọ́ mi lẹ̀ tán wọ́ mi lọ gbogbo ọ̀rọ̀ tó wọ́n sọ ìtẹ̀ gbọ́ràn kan mọ́ mi ò gbọ́ràn kan mọ́ tí máa fẹ́ gbọ́ máa gbọ́rọ̀ nínú máa ń gbọ́ jẹ́yàn bí ọ̀lẹ́yìn kan gbọ́ràn kan nínú so ogúrọ̀ close bomi dáadáa kí n gbọ́ nínú kí n tó lè ọ̀dá sáyìn tó sọ gbogbo ọmọ study ẹnu ẹ dáadáa kí a mọ̀ pé tó sọ ni wọ́n ti wá jú iṣẹ́ ìtọ́ ẹkún wá gbé mi lọ sáré tí ń tayà wọ́n wá gbé mi sódò àwọn kọ̀dẹ́m ọ̀dọ̀ àwọn tó ní kó lọ pa dáná tó dọ́rọ̀ àwọn tó ní kí wọ́n lọ pa wọ́n wá sọ fáwọn yẹn pé kí wọ́n ṣàlejò fún mi ibi tí mo sọ ní last time nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà wípé ibi tí wọ́n gbé mi dé náà làánú ti dé ibẹ̀ nífà ti dé ẹ̀rù ìfẹ́ wa láti wá bọ́ sí ibi in tó ṣẹlẹ̀ nínú condemn tó fi mí sí mo fúnra létí àwọn kan tó ti ṣẹlẹ̀ tèmi gẹ́ ò ti ẹ̀mọ̀ sẹ́yìn pẹ̀lú wọ́n lẹ́n tó wà lẹ́wọ̀n kò mẹ́ tó ṣe tó nígbàtí wọ́n gbé mi dé court ìjọ tí wọ́n gbé mi jọ́ kejì tán gbé mi dé court àwa wá ní àwọn torí àwọn èèyàn ti gbọ́ everybody ti gbọ́ alẹ́ ẹjọ́ tó gbé mi gan náà post ẹ̀ fún àwọn náà post ẹ̀ sí mídíà torí wọ́n ti gba fóònù ọ̀tẹ̀ mímí rẹ̀ ní ẹ̀rọ pé fún àwọn náà post ẹ̀ sí mídíà tí ó gbáyé fi gbọ́ pé wọ́n ti gbọ́ ọmọ ẹmọ́ ti pẹ́ta Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè adúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà oníṣẹ̀ṣẹ̀ pátá adúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa èyàn bí láti ìdápá lọ́rọ̀ tábà dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ayé ti gbọ́ àwa fẹ́ àríjì fún lọ́yà méjì ìyẹn barrister Olóbì àti barrister Banks nígbà tó gbé mi dé kóòtù láàárọ̀ ọjọ́ yẹn àwọn méjèèjì náà appear in court àwọn àáfàá yẹn lọ́yà tí wọ́n tó wọnú kóòtù fún kéèsì mi táwọn àáfàá kó wọlé wọ́n lé ní 40 àwọn lọ́yà bíi 70 tí wá wà níta tí mo ráyè wọlé torí inú kóòtù yẹn ó chọ́ọ̀kì débi pé wọ́n lé ogbà àwọn èèyàn jáde mo ti kẹ́wọn ìwà ẹ̀gẹ́ wọnú kóòtù lẹ́yìn lọ́yà méjì péré lọ́yà méjì àti gbogbo lọ́yà wọn làwọn ló fún lónú kóòtù ẹ rò pé bóyá murder case náà gbé wá ni ọmọ tí wọ́n ló lu ìyàwó rẹ̀ pa tán ló lu girlfriend ẹ̀ pa nígbà wo lọ kóòtù èrò pọ̀ tó bá lọ́yà mélòó ni ọmọ tó ló lu ìyàwó rẹ̀ pa lọ́yà mélòó ló wà ní kóòtù ti kéèsì Ràmọ́ní Àtàfúnsọ lẹ́yà tó wà ní kóòtù wọ mẹ́wàá àgbẹ̀ni kan lọ kó gbogbo lọ́yà tó wà ń lọ ni láti wà bá mi ṣe kéèsì lọ́yà tí mo kà ní kóòtù jẹ́ ó jẹ́ 40 ó lé 40 tó mi lè rí wọn kà àwa sì gbé lọ́yà méjì péré wá èyí tó wá burú jù bẹ́ẹ̀ ni pé
kí ni yẹn plan work ni wọ́n ti plan ẹ̀ lẹ̀ adájọ́ yẹn ó wá sọ pé ó ní ó lóun ò lè dájọ́ wípé for now tó bá ní wọ́n fi mí lẹ̀ wípé àwọn èèyàn wípé wọ́n lù mí pa ó ní ọdún kéèsì ìtàyé pé available offense ni ó ní ìgbọ̀n mo lè fi mí lẹ̀ adájọ́ wa ní kí wọ́n gbé mi lọ sínú òkè kúrà indefinite nítorí pé wọ́n ti plan ẹ̀ lẹ́nìyẹn adájọ́ ò sọ pé kó mọ́ gbé mi lọ fún òkè kó lọ remind mi kò sọ yóò slowly ó kàn ní kó mọ́ gbé mi lọ for now ni indefinite mind ni wọ́n ti plan ẹ̀ lẹ̀ wípé tá a ti gbọ́ bẹ́ẹ̀ débẹ̀ adájọ́ ń tẹ́ sọ ní ẹ̀yà kún lọ remind mi ìyẹn ló fà á nígbà tí wọ́n gbé mi dé òkè kúrá nínú gbogbo fi ń dùn lókàlùkù fi mú pankẹ́lẹ́ náà fi ń gún fọ̀tí tí wọ́n wá náà fi mú kúmọ̀ wá láti wá lù mí wípé ibi tó gbé mi wá yìí o wípé ti ẹlù ara kí wọ́n tó lè dájọ́ mi wípé ẹlù ara ní lóṣù méjì wípé bá at least táwọn bá lù mí bẹ́ lórí ṣe gbogbo ẹ̀ tí àyè ìdàrí oṣù méjì tí wọ́n wá tún wà ní wọn lọ gbé mi wá kóòtù wípé máa ti lè rìn padà láì mọ̀ pé ọ̀rọ̀ padà bẹ́yìn yọ ṣe ẹ̀kọ́ tí èèyàn bá ní ká méjì yóò ṣe rẹ̀ nǹkan ibẹ̀ ẹ̀kọ́ mú lọ ọ̀rọ̀ sí ń bọ̀ mẹ́ torí ṣẹmọ ẹni tó ojú èèyàn tí ojú ọmọ bá rí fún 20 ọdún tí wọ́n bá ní kó wá fẹ́ yà ní ọjọ́ kan sọ yóò mọ̀ sọ gátagátá ni torí ibi téèyàn wà téèyàn ò ríta tí ò rí kankan àwàdúrú téèyàn ò rí ń bẹ wọ́n sá gbé mi dé condemn níbi tí wọ́n ti dá àwọn tí wọ́n dájọ́ kú fún nígbà tó ń gbé mi débẹ̀ tó wá ní ẹsàlejò fọ́mọ yìí o ẹsàlejò fọ́mọ yìí o bí kan ní àwọn wọ́dà tó wà gbé mi lọ ó sábà takú ẹnu ọ̀nà ẹsàlejò fún bí kan ní wọn náà kan bí kan ní àwọn ẹlẹ́wọ̀n tó wà bẹ kan ti kú fàtí gómìnà gbáà mo kàn ṣubú lórí ẹ̀ tó yẹ mọ́ sàlejò fún dèdè wọ́dà tó ti yẹ ẹsàlejò fún gan ọgbọ̀n òkú nínú ilé torí inú bẹ̀yẹ inú dáàkì ni àwọn náà kan àwọn yòókù kan gbá nǹkan ni ètí ó gbá kíní tí ó látàtí fi sórí afẹ́ pé wọ́n lù mí àwọn wọ́dà tí a gbomi wá wọ́n sá lọ ó tí mo sọ pé ibẹ̀ ní fàtidé ni o nígbà tí wọ́n wá lọ tán àwọn yẹn wá ń fọwọ́ bá gbọ́dà mí pé wọ́n ti gbọmọ ìjú ìwọ kó tó débí lọ́rọ̀ lẹ́ti débí láti gbọ́ wípé wọ́n gbọmọ kan bọ̀ pósù kùrán láwọn inú yàrá yẹn yàrá kékeré ni bí yàrá kékeré bí àjàlẹ̀ báyìí ni àwọn táwọn bọ̀ àmì ẹ̀ lọ bí 7 bọ̀ gbogbo àtàjọ àmì èmi lòkúnmi lójú ènìyàn kan dáadáa báyìí torí inú òkùnkùn ni but wọ́n ṣe pé but with time tí ẹ bá pẹ́ ní òkùnkùn èyí mọ̀ rí fínfínfín with time tí ẹ bá pẹ́ lókùn dáadáa èyí mọ̀ rí fínfínfín ní gbogbo fínfín táwọn rí wọ́n ṣáà nìyẹn so ìkànnù wọn ó wá fi rọ́ọ̀bù dábí lára ìkànnù àwọn tẹ́sí condemn torí àwọn títà ẹlẹ́kùn gbé mi lọ wà ń gbé mi lọ sí condemn pé táwọn bá tó lọ sáré títà yà yìí ní jíyà pé bọ̀ condemn yẹn àwọn tó dúró ti ràn wọ́n ti kọ́ àwọn ẹni ó ipa àwọn ẹni pé bóyá gbà tí wà fi di bí ọjọ́ kejì gan àwọn ti wá gbókù mi ipa àwọn yìí pé wọ́n bí ẹbí kún ti lù mí pa wọ́n dẹ̀ mọ̀ pé kò sí kẹ́sì mẹ́ ìfowópamọ́ sọ́nà ni pé àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ ló pa tàbí kó kú fúnra rẹ̀ wọ́n tàbí wọ́n pé ó kú fúnra rẹ̀ ní kìnnìkan kò sí tí wò lè sọ bí kanú àwọn condemn tó wà mẹ́ pé ó wá fi gbogbo ara ó fi rámi lára ó ní kí n sùn torí ara mi tẹ̀ ti wíìkì gan nífẹ̀ẹ́ sùn gan yín sùn tíkátíká so gbogbo tí mo ti wá sùn yẹn bẹ́ẹ̀ làwọn wọ́dà yẹn wá ọmọ yẹn dà kíníkan so iṣẹ́ ìtàrí kún ó sọ fún wọn pé àwọn làwọn ní kí n sùn pé mo sùn wọ́n á sọ fún àwọn wọ́dà yẹn pé ọmọ tá a ti ọmọ ilé ìmọ̀lẹ́ sọ̀rọ̀ mọ́ kódà kò lè fọhùn mọ́ tó ayé ìjọlẹ̀ wá gbókú ẹ̀ ọ̀fíìsì ó ní pé ifá ti dé nìyẹn àwọn kọ̀ǹdé àwọn tó ju wọ́n náà tó wà mẹ́rin lónìí pé kí n sùn ọ̀rọ̀ yẹn tẹ̀ ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ni àwọn wọ́dà oríṣiríṣi wọ́dà tí ẹ̀ tó ṣe ti òkè kúrá gẹ́gẹ́ òun náà tún wá àtọ́rí ibì kan náà wọ́n pè mọ́ndàlá prison lónà àwọn wọ́dà tó wá láti mọ́ndàlá tó fẹ́ wá wo wípé wọ́n ti gbọ́ mẹ́ẹ́dé táwọn ti wá dé ibi ẹnu ọ̀nà kọ̀ndẹ́mì yẹn torí ibẹ̀ yẹn kó tó kó ní táìpé òní nìyẹn kan wọn ò rí tó ṣẹlẹ̀ nulẹ̀ ṣe pé nínú mọ́lẹ̀ làwọn tí wà wọn lé nìyẹn kan àwọn tàbí bẹ́ẹ̀ gò ríra wa wọ́n ti wá béèrè pé ọmọ yẹn kọ́ ọmọ ilé ìmọ̀lẹ́ sọ̀rọ̀ mọ́ ẹ lè gbóhùn ẹ̀ báyìí
ẹ ṣe wọ́n tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà kọ́ni pé ẹ ṣe orí yín pé ìsìlámẹ́ ló ti plan pé kọ́mọ iṣẹ́ àti ẹ̀kú kó mọ lọ. ó mú fún sọ pé gbogbo tó kọ́ wá sí platform mi tó kẹ́ pé tá a ask video sáré pé ẹ̀wọ̀n rẹ́kù kan tó wà post photo yẹn láyé gbogbo ẹ̀yìn tẹ̀ post photo yẹn láyé yìí bẹ́ẹ̀ jìyà ọmọ yín ọjẹ́ ní tójú mi rí ọmọ yín ò rè tó jù bẹ́ẹ̀ lọ ọmọ tẹ bínú gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbé photo yẹn wá sí Facebook tẹ́ wá fi ráwọn yẹn létí tẹ́ wá fẹ́ mọ́ fi dẹ́rù bà mí pé sórí só gbàgbé kíní yìí ìkankan nu yẹn ẹ̀rì chéde tẹ́ bá kó jọ ẹ mọ́ ìjábọ̀ yá mẹ́ sípè bí òtún sí ara òwúrọ̀ mọ́ lórí kíni láì dódì fàyà wọn wá lọ kó mi mọ́ àwọn tí àwọn rọ̀bà àwọn tán rọ̀bù táìpé àwọn wọn rọ̀bù lọ pàwọn fi dájọ́ kú fún wọn wọn lọ kó mi mọ́ àwọn tí wọ́n rèpọ̀ ọmọ tọmọ kú mọ́ndì tẹ́ fi dájọ́ kú fún wọn wọn lọ kó mi mọ́ àwọn apànìyàn wọn lọ kó mi mọ́ àwọn tí wọ́n pààyàn táìpé àwọn assassin táìpé àwọn èèyàn làwọn pa tí wọn táìpé jẹ́ tí wọ́n nìyẹn wọn lọ pé mi ọmọ kan tó sun Quran wọn lọ kó mọ́ àwọn tó pààyàn nígbà tó dá lọ́jọ́ kejì wọ́n á tún bá mi àwọn yẹn ló wá sọ fún mi pé kò sí ìtọ́jú tá a lè fún ọ́n bì kò sí ìrìn tá a lè fún ọ́n bì má gbìyànjú àti sọ pé fẹ́ dìde ni o tó wá sọ pé fẹ́ dìde ni ẹsẹ̀ yìí ó mọ wíkì ẹ̀ sí ni o bó bá sì ń gbìyànjú àti sọ pé ó fẹ́ mọ tiraka ó fẹ́ mọ dìde ni àwọn pípù yìí ẹsẹ̀ kejì tó fẹ́ fi dìde nìyẹn wọ́n tún kọ̀ndẹ́mù náà ni o tí wọ́n kọ́ ti kọ̀ndẹ́mù ilé so èmi náà wọlé mi fẹ́ ní ẹsẹ̀ mi lára láti dìde ni mọ́ àkọ́lé tó ń sọ fún mi bẹ́ẹ̀ yẹn ipe mọ́ sọ pé mọ́ rò pé yá ìgbó tá a fi ọ́ lára rí ara rẹ ti yá o gbádùn o ẹsẹ̀ ilé wọn ti kọ̀ndẹ́mù ẹ̀ bọ̀ ìkejì yìí mo sọ pé fẹ́ mọ́ fi tìré rí o sáàjì ni wọ́n mọ́ gbé ọ mo ní láti sọ pé ilé léfi náà wọ́n ní táwọn sọ fún mi ní kí n gbọ́ ipe torí kí n tó débi ní gbogbo àwọn ti mọ̀ ó ní gbogbo àwọn wódà ló sì ti mọ̀ ó ní bí ogun ti wá ń wá tí wọ́n wà ó ní gbogbo fi wá mọ́ lù mí ni ó ní pé wọ́n sọ̀rọ̀ sínú kọ̀ndẹ́mù yẹn tí wọ́n ń gbóhùn mi ni ó ní mo sì lẹ́kùn ni ó pé wọ́n fi wá mọ́ wọ́ mi jáde lù mí ni àti bẹ́ẹ̀ lórí nígbà òdi àárọ̀ ọjọ́ kejì wọ́n yẹ pé ọmọ ẹ̀dà báwọn wọ́dà tó ṣe dénú ọmọ ẹ̀dà wọ́n yẹ wá wọ́ mi jáde nínú kọ̀ndẹ́mù nu wọ́n sá wọ́ mi jáde náà ni wọ́n á rọ́ mi sí mi lára sọ́lọ́ ò ní fi àjẹ́ wá gbogbo abiyamọ láyé inú bí tí mo pè nínú kọ̀ndẹ́mù yìí yàrá yẹn kéré gan nínú yàrá yẹn lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ náà ibẹ̀ ni ìwọ tó ń jẹun ti mọ jẹun lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ náà nínú yàrá kékeré yẹn ibẹ̀ ní tọ́lẹ̀tì wà tó ti mọ yàgbẹ́ ìwọ mọ jẹun báyìí òun jẹun bọ́lájú báyìí ẹnìkan jókòó wájú ẹ̀ ń yàgbẹ́ báyìí ni òun jẹun báyìí ẹnìkan jókòó wájú ẹ̀ báyìí ó yàgbẹ́ ni ní pé kinní kan rùn kò sí nǹkan tí ń jó òórùn ẹni tó wà nǹkan dẹ́mu mọ́ òórùn mo sì wọ́ mi jáde nìyẹn wọ́n wá wọ́ mi jáde àṣà àwọn ọ̀dà yẹn wọ́n tún ti wá lọ́kọ sí wọ́n sì wọ́ mi jáde nìyẹn wọ́n wá rí pé eléyìí àti ṣe léṣe kò lè ilé olùmọ̀lé rìn mọ́ wọ́n á domi sí mi lára wọ́n wá fún bọ́dà kan ní bíléèdì wọ́n ní bá mi fanu mi èyí àwọn olórí náà ó ṣàfà tó dán ó fa mọ́ àwọ̀ orí ni pé ìfà ìbínú lórí bá lè bò ó bù ó sàn fa ó ń fa ó kàn rí kan àwọn bọ́dà yẹn ó kàn rí lórí burúkú ìwọ lọ sùkúrà ní mo yà sùn lẹ́mọ̀ àwọn wọ̀n báyìí ìwọ lọ sùkúrà ní ọ̀sẹ̀ kìnnìkan èmi ó kàn lè mọ́sẹ̀ kó fi tẹ̀mí lẹ́sẹ̀ báyìí pàtó kígbe èmi kàn lè mọ́sẹ̀ kó fi ìkẹ́ gẹ́dínú ìjà òrí báyìí ó kàn mẹ́sẹ̀ ó kàn tún gbá mi lórí mọ́lẹ̀ báyìí ìwọ lọ sùkúrà ní odò sùkúrà ní. nígbà tí wọ́n tún ọmọ ní wọ́n lé padà ṣé ẹ mọ̀ pé ẹ mọ̀ bó ṣe Olódùmarè kéèsì yẹn ó ti wá wọ́n á tún lọ gbé ìjọ kẹta wọ́n á lọ gbé Olúwo tèdè náà ṣé ẹ pé ọ̀tọ̀ sí kéèsì Olúwo tèdè yẹn ó dẹ̀jọ́ ìmọ̀ kéèsì mi a ṣe fọ́nà kan fún ìwé ẹ̀ńtẹ́ ti tẹ̀gbọ́ àti pé wá tipẹ́tipẹ́ tí ọmọkùnrin ọdẹ kan tó interview Olúwo tèdè èyí tó gbé kéèsì Abẹ́òkúta gidi wá ni o tí Olúwo tèdè wá láwọn ti kéwú rí ní Ìlọrin nílé Òkúta gidi nílé Abẹ́òkúta gidi wípé Abẹ́òkúta gidi gangan ló sọ fáwọn pé táwọn ọmọ dógun àwọn nù wípé ti bàbá àwọn náà páwọn ò dánù pé wọ́n tó yàtá sí kéèsì Olúwo tèdè mẹ́lẹ̀ gbé Olúwo tèdè wà nù láti ìlú tèdè
níjọ́ kẹta bí àwọn gbólóhùn tẹ dédé wọ́n gbólóhùn kété wọ́n gbé wọn lọ kóòtù bí àwọn gbólóhùn tẹ dédé kóòtù kẹ́lẹ́ bá wọn pé àwọn fúnra wọn náà tún ni Olódùmarè rán sí wa láti jẹ́ ká máa rí ìmọ́lẹ̀ ojú ọ̀rọ̀ àwọn fúnra náà Olódùmarè rán sí wa láti tẹ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ torí àwọn ti plan pé káwọn ò gbé mi sí detention kó remind ìjáde kó fi mí sí remind ní condemn yẹn kí n lo bí oṣù méjì kó tó wá gbé mi wá mo dúpẹ́ lọ́wọ́ Yorùbá Lẹ́sìn ojú òní tìyín ìjọ kẹta yẹn Yorùbá Lẹ́sìn wa lọ́ọ̀yà kan wá Barrister Adédàmọ́lá gbàtàn gbé olúwọ dédé court àwọn lọ́ọ̀yà àwọn wọ́n tó kóra wọn lọ bẹ̀ àwọn lọ́ọ̀yà tiwa náà wà ń bẹ̀ Barrister Adédàmọ́lá táwọn tí lọ́ọ̀yà táwọn Yorùbá Lẹ́sìn gbé dìde yẹn nígbà tí wọ́n dájọ́ olúwo tédé wọ́n ní kó máa gbé olúwo tédé náà lọ sí remand Barrister Adédàmọ́lá wá yarí fún wọn pé ṣebí kéèsì yìí ṣebí joint case ni ta lọ́lọ́ ni principal suspect bàbá Olútédé ni second suspect ẹ gbọ́dọ̀ gbé ta lọ́lọ́run náà wá sí kóòtù yìí Barrister Adédàmọ́lá wá kóòtù lọ fún wọn pé gbogbo ilé wọn sọ fún mi ni o ṣe pé mi ò sí mẹ́mi sí wà ní prison Barrister Adédàmọ́lá wá kóòtù lọ fún wọn wípé kò sí ibi tí yóò fi sọ pé principal suspect kó kẹ́ fẹ́ dájọ́ ẹ̀tọ́ àtàṣì kéèsì ẹ̀ mọ́ kíní kẹ́ fi principal suspect lẹ́sìn prison kẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ gbá àwọn méjèèjì wá kẹ́ dájọ́ àwọn méjèèjì aláyàn wá rí pé Barrister ó ti rú wọn mọ́bì kan pẹ̀lú lọ wọn ní ìjọ kẹta láyé ìfúwa ní kún lọ gbé ta Ọlọ́run wá kéèsì ìjọ kẹta náà fi wá gbé mi wá ìjọ kẹta yẹn ó ti wá di Barrister Adédàmọ́lá Barrister Banks Barrister Olóbì Barrister Adéọlá fún Barrister Adéọlá fún Olúwo Tédé àti bàbá kan báyìí wọ́n gbé bàbá yẹn náà fún Olúwo Tédé lọ́yà tí wá lọ́dọ̀ àti lọ bí márùn ní ìjọ kẹta yẹn so apẹ nígbà tó bí ọjọ́ kejì ní wọ́n gbé Olúwo Tédé ọjọ́ kejì tó gbé mi lọ́wọ́ gbé Olúwo Tédé ìjọ kejì yẹn ni Barrister àti bá wọn fà ikú gbọ́dọ̀ present mi náà lọ́la ìtọ́ Olúwo Tédé ìjọ kẹta yẹn so nígbà tí wọ́n ti wá gbọ́ ní prison pé lọ́yà ti sọ pé kí wọ́n gbé ń bọ̀ ní kóòtù lọ́la o wọ́n ti gbọ́n prison nígbà tó dalẹ̀ bí mo kàn sí pé àwọn ọ̀dà yẹn dé lálẹ́ ni wọ́n ti wá ń kọ abẹ́rẹ́ bòmí nù tí ẹ̀kọ́ ti ṣe mí léṣe wọ́n ń kọ abẹ́rẹ́ oríṣiríṣi bòmí kábẹ́ oríṣiríṣi bòmí pé kí sálẹ̀ fi dìde ni pé kí sálẹ̀ fi àfi dìde kí n lè fi lágbára káwọn èèyàn nígbà kún bá mọ̀ pé wọ́n ti lù mí ṣé mi táyé pé fẹ́tẹ́fẹ́tẹ́ mò ń wò bí ìjàpá so bẹ́ẹ̀ ìdárọ̀ ìjọ kẹta mo sì wá gbé mi nù nígbà wọn wá gbé mi ó diwájú adájọ́ mi wọ́n wá wọ́ mi sínú Black Maria wọ́n wọ́ mi láti inú ilé náà ni o wọ́n wọ́ mi ẹ̀ sóni dídé ni sí ní kẹ̀kẹ́ kan sí ní kí lánàá sí fún ọ ní kẹ̀kẹ́ kan bẹ́ẹ̀ nìkan sọ pé bẹ́ẹ̀ nìkan náà àwọn ọ̀dà sọ pé wọ́n sọ pé wọ́n fọkàn bí o sọ pé àwọn kì í lólúwa o àwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù lólúwa o fún tó ti yẹ yìí wọ́n sọ kọ́ wọ́n kọ́ mi pé sọ pé àwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù lólúwa o tó wá fi lè padà débi tó wá fi lè sọ wípé táwọn lè bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀kú sí ọ lù ọ tó wá fi lè sọ pé wọ́n lù ọ tí ẹ bàjẹ́ o sọ pé àwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù lólúwa o àbí ta ló lù ọ mo láwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù náà ni àwọn olórí burúkú àbí ta ló lù ọ láwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù tí wọ́n ń kẹ́ mi ibi tí ó yẹ pé ìgbà tí mo yẹ gbà ilé mi ìpè fàdé àwọn yẹn ń kẹ́ mi ni gbogbo oúnjẹ táwọn yẹn ní torí àsádá dam wọn gbà kẹ́nìyàn kó bá gbogbo àwọn èèyàn tó wá mi wá àsádá first day second day gbogbo àwọn tó wá mi wá wọ́n gbà kẹ́nìyàn kó rí mi tẹ́ pé mo tẹ̀ bẹ̀rẹ̀ kí mo jẹ àbí ìjẹun mo gbà kẹ́nìyàn kó rí mi mo gbà kẹ́nìyàn kó yọjú sí mi torí pé wọ́n ti lù mí ṣe léṣe. gbogbo àwọn tó wá mi wá kó tó di pé wọ́n gbé mi lọ níjọ́ kẹta yẹn gbogbo wọn jẹ́ kẹ́nìyàn kó rí mi including lọ́ọ̀yà mo jẹ́ kí lọ́ọ̀yà kó rí mi lọ́ọ̀yà gan mo jẹ́ kó rí mi torí wọ́n ti lù mí ṣe léṣe nígbà tí wọ́n adijọ́ kẹta tó wá gbé mi lọ́wọ́ sọ pé yà máa ṣe kóta lólú ọ sọ pé àwọn tẹ́ ẹ jẹ́ wà ní prison lólú ọ ni o wọ́n sọ pé àwọn awọ́dà lálù ọ o mo ní mo ti gbọ́ tó wá fi sọ pé àwọn awọ́dà lálù ọ sọ nǹkan gbé padà bọ̀ nbí tí ẹ bàjẹ́ o mo ní mo ti gbọ́ wọ́n sá wọ mi sínú Black Maria èrò tó pọ̀ wọ́n tún tẹ̀lé wa láti kóòtù ìjọ kẹta
wọ́n tún pọ̀ wá ìjọ kẹta ẹ̀mọ́ ara gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ náà ti wá dé mílíọ̀nù máa ti ẹ̀ka àwọn àbáwúlé là tó tún bá bótú àbáyẹ jẹ́ gbogbo àwọn babaláwo bọ́dì kò sí babaláwo tí ò tiẹ̀ fẹ́ tán síbẹ̀ àwọn tó kàn tẹ̀ bá mọ́tò wọn jẹ́ lóye kí n tún rántí àbáwúlé là gan torí wọ́n fẹ́ lù àwọn bàbá yẹn pẹ̀lú ìyàwó ẹ̀ gbogbo àwọn babaláwo lọ́ní gbogbo àwọn babaláwo lọ́ní tí wọ́n bá di ṣe amọ́fẹ́sọ ni sẹ́kùn mi lára ni sẹ́kùn mi lára ni sọ́jú sí kẹ́mi ni ṣé ajé olókun ni ó pọ̀ wọ́n pọ̀ níjọ́ kẹta everybody wá síbẹ̀ obìnrin yìí ajé kí lórúkọ rẹ̀ olókun bẹ́ẹ̀ ni ń bomi lójú pòdòpòdò ẹ ti sọmọ ìléṣe ju bẹ́ẹ̀ ni ń bomi lókun wọ́n rí kọ́dọ̀ ìrìbùsẹ̀ rí kọ́dọ̀ yẹn ó sunkún táwọn èèyàn sunkún tààrà pé ẹ sì lè kèèyàn léṣe tó báyìí torí kíni gbogbo ẹ̀yin tẹ́ ìdí sí mi Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án dé o ìjú ojú ní tíyìn pàápàá jù ẹ̀yin ọmọ yẹn káàkiri dé àṣùrà táìpẹ́ yìí náà owó lẹ́yìn sáfihàn ránṣẹ́ pé ó yá ẹ̀sìn báyìí kí bó tẹ̀ ní tẹ̀sínú kéèsì yẹ ẹ o gbogbo èso jáde látara yín yóò ní jẹ́ nǹkan nu wọn gbogbo èso jáde látara yín gbogbo ẹ̀yin mo rí ẹ tó fi 1000 ránṣẹ́ pé àní ọmọ yìí ṣé kèlú lẹ́ńdà ẹgbà 1000 gbà tí ò ní kankan gbogbo nǹkan látara ojú ní tíyìn gbogbo èso tó wà lára tó jáde látara yín ṣẹ́ n ò ní mọ̀ ní àtúntò jáde láyé yín kò ní mọ̀ ní àtàbí jáde láyé tó gbogbo pé owó náà tó wá kó panu pé ẹ fìyà jára yìí. kọ́kọ́ sọ pé wọ́n nà ní prison wọ́n nà ẹsẹ̀ òsì ẹ̀ kò lè fi rìn kò dẹ̀ lè dìde dúró báyìí tí gbogbo àṣẹ ìdìde dúró ní wọ́n nù kan kí n kọ́kọ́ sọ yẹn fún yín wọ́n dúró báyìí ló ṣe sí ibi tó dúró sí nínú bọ́ọ̀sì bàbá kejì bàbá ti dé dìde dúró báyìí bàbá tó dàgbà jù lọ ìyẹn dìde bíi wọn fọkàn bàbá yẹn òun tó wá jẹ́ young man tó sì strong òun ni wàá lè dìde tó rọ̀ mọ́ kiri nǹkan tó ẹ sọ fún àwọn ọmọ mi kan láti fún ẹ má ìkẹ́kọ̀ọ́ wọnú fídíò wa o. ìtẹ̀yìn sẹ́yìn pé yà lẹ́fi jẹ́ mí ìtẹ̀yìn náà tọrọ lọ́wọ́ Olódùmarè lẹ́bẹ̀rẹ̀ nítorí yẹn tọrọ Olódùmarè lẹ́bẹ̀rẹ̀ Olódùmarè sì fún yín ìrìnsẹ́ pẹ̀lú mi ò ní gbòfò wọ́n máa gbé mi débẹ̀ ìjọ náà wọ́n á lọ jù sí mi wọ́n á gbé mi lọ sí wọ́n sá gbé mi lọ sínú káńtà bẹ́ẹ̀ ni wọ́n tì mí lọ́pọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bí mo ṣe dojú bolẹ̀ náà ni torí mi ò lè bí mo ṣe ń lajú yẹn ó ń ní mi lára àkọ́kọ́ inú òkùnkùn ni wọ́n ti gbé mi jáde ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti gba ojú yẹn tó ti dáná jẹ tí má fi la ojú mi pé mo fẹ́ tẹ̀lé láti lajú mi jù gbogbo agbádé bẹ́ẹ̀ mọ̀ fọ́ mi ni nísìnyí tó fi jẹ́ pé níjọ́ yẹn mo fi ra ń bẹjú nìyẹn. wọ́n sàtún dájọ́ ńjọ́ yẹn wọ́n fa igbá gbádógóje èrò wájà kéèsì ọjọ́ yẹn ní ìsìn báyìí ọ̀tọ̀ tó wá ní kéèsì Talọ́lọ́run and Olúwotedé versus bàbá Òkútagídí defamation of character bàbá Òkútagídí òun ni wọ́n gbé kéèsì yẹn fún níwájú adájọ́ mi jẹ́ ìgbàgbé orúkọ adájọ́ èèyàn mélòó mo tẹ̀lé dákọ́ wọn mélòó mo fẹ́ràn tínú wọn níwájú adájọ́ mi bóyá kí nìkan Yusuf ìdíkìlẹ̀ ọkọ rẹ̀ níwájú adájọ́ mi àwa rojọ́ bọ̀ ọ̀rọ̀ kí ni wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì làwọn lọ́yà wa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì làwọn lọ́yà wa sọ báwọn bíláà ń sọ bẹ́ẹ̀ làwọn lọ́yà tí wọ́n takò bẹ́ẹ̀lì second court báyìí lọ́yà tí wá tó wá ó ti di 5 John case ni lọ́yà tí wọ́n tó wá wọ́n tó pọ̀ sí ni wọ́n tó times 3 wọn ò mọ̀ fún wa bẹ́ẹ̀lì ẹ bèrè pé kéèsì wo là ń ṣe kéèsì defamation of character àtẹ̀mí àtolúwotedé wọ́n mọ̀ nǹkan àfà méjì wọ́n mọ̀ tí wà lókè kúrà wọn ò fún wa ní bẹ́ẹ̀lì nígbà tá a gbé wa kúrò kúrà padà ẹ mọ̀ tí wọ́n ṣe wọ́n lọ sọ̀rọ̀ wọ́n tó lọ jẹ́mi sí condemn wọ́n lọ jólúwotedé wọ́n lọ já wọn sí àárín àwọn ìtayà ti kóòtù kẹta náà ok kóòtù kẹta yẹn ni wọ́n padà gbà táwọn lọ́ọ̀yà ò yọjú sí mi torí wọ́n pè ní táwọn lọ́ọ̀yà wulẹ̀ fẹ́ ní táwọn fẹ́ táwọn lọ́ọ̀yà ò rí àwọn lọ́ọ̀yà ti rí kóòtù kẹta yẹn lẹ́yìn ìgbà táwọn lọ́ọ̀yà ò yọjú sí mi táwọn lọ́ọ̀yà bá ti wá fẹ́ rí mi ọ̀tọ̀ níbi tí lọ́ọ̀yà ti mọ́ rí gbogbo èèyàn ọ́fíìsì olórí wọn tó jẹ́ in charge gangan ni wọ́n á gbé mi lọ làwọn lọ́yà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ gbogbo ohun táwọn lọ́yà yẹn fẹ́ sọ ló fẹ́ gbọ́ nítorí àìdáta ìṣesí mi lára
wọn gbà tí tílẹ̀ bá ti mi lẹ́yà béèrè kìrìkan tí gbogbo ayé náà wọn ò tí ṣe kéèyàn mọ́ gbóúnjẹ fún mi o ìyàwó lẹ́yìn ló wá sọ wípé àti barrister Adédọ̀mọ́lá àti barrister Banks náà sọ pé wípé afẹ́mọ́ ẹlì yìí afẹ́ kó wá mọ́ kó mọ́ jẹun láti ilé afẹ́mọ́ fún lóúnjẹ afẹ́mọ́ sí nìkan járí wọ́n á sẹ́yìn ráhùn ó ní process ó ní kìnìkan ó ní gbá kan ó láwo kan èmi yẹ́ ẹ̀yìn rèé ẹ má jẹ́ àdá gbọ́rọ̀ lẹ́nu fídíò yìí torí pé yóò kàn mọ gùn jù ní ẹjẹ́ asọ́dapá kẹrin torí tá a bá ní ká mọ sọlọ níta sọ yìí àti ẹtí mọ series tàbí sọtọ but ẹgbẹ́ yìí tẹ̀ ń wúwà tó tẹ̀ fi ń wúwo nìfọ́ tó tẹ̀ fi ń gbowó ní di láti lọ Olódùmarè láti lọ Ọ̀fà nínú apá kẹrin màá wá tún pẹ́rẹpẹ́rẹ gbogbo ìyà tó fi jẹ mí tó wá fi di wípé wọn á padà gbé mi lọ sí àwò tí ń traya gangan torí ọ̀pọ̀lọpọ̀ yìí tó ń ṣẹlẹ̀ tẹ̀ mi ò mọ̀ ní tó ṣẹlẹ̀ nílé mi mọ̀ torí báyìí sọ̀rọ̀ yìí sí báyìí á tún ṣe àwọn kan tí wọ́n ń ṣe ìgbìyànjú ń ta torí wọ́n lẹ́nu tó wà lẹ́wọ̀n kò mẹ́ni tí ń jà fóun ẹni tó wà lẹ́wọ̀n kò mẹ́ni tó ń ṣe tóun ní tó ń ṣẹlẹ̀ ń ta ìwọ̀nba ni mo lè sọ nípa bọ́n ṣe ń lọ kóòtù táwọn lọ́ọ̀yà ń ṣe gbá kan bọ́n ṣe ń gba lọ́ọ̀yà ìwọ̀nba mo lè sọ ṣùgbọ́n tí tójú tèmi tó lẹ́wọ̀n ni mo sọ púpọ̀ pé ẹni tó wà láṣẹ Olódùmarè ojú ẹ fi wò ní fọ́ èyí tẹ̀ fi ń gbẹ̀wò ní di láṣẹ Olódùmarè láṣẹ Ọ̀fà ẹ pàlẹ́ wa nù ẹ̀sìn lọ ní series 4 ojú òní tiwa o. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.